wá túmọ̀ sí pé kó wá lọ gbé báíbù ní ìsìnkú olórí ẹbí ṣẹ̀sìn torí pé o fẹ́ lọ gbáyà yé. Ànábì sallallahu alaihi wasallam ànábì ilé àfọwọ́ ọmọ ọdúnjọ́ kan àwọn kan fi báíbù náà jú ń fi wọn ojú ànábì kóró èyí tó mú dání jẹ ń tó lọ́n fi rán gan tó lọ́n fún gan tó bá wà láyé ń sìn kò sí tó dé síjú kó tẹ̀lé mi lọ ibẹ̀ ni mùsùlùmí kó ti wá máa sọ̀rọ̀ dìtì lẹ́nu ìṣèfọ́lọ́ náà ló ní àgbà wọn gbọ́ ẹni yẹn gan ni ò máa tó ń ṣe gbẹ ajẹ́ pé wà máa ń sílá mi public in tá a sọ kalẹ̀ síwájú tìyẹn ìyẹn náà ní kí ni o Tawrat wọ́n ní àtàwọ̀rọ̀ àti Injil ìyẹn ní Bible àti Old Testament àbí kí náà máa ń pè wa bil akhirati hum yuqinun àwọn tí wọ́n mọ̀ yìí pé àlùkìyámọ̀ ń bẹ ọjọ́ kẹyìn ń bẹ yuqinun náà ń bí àwọn àfáà kan tó sí pé wọ́n mọ̀ dájú látara àìkọ́nà yuqinu wọ́n mọ̀ dájú àwọn àṣàyò tí ń tu síbi pé ya'lamun àwọn tí wọ́n mọ̀ pé ìjókòó ìjọ kan tí wọ́n béèrè pé àfà lágbájá dà mrs lágbájá dà mr lágbájá dà tí wọ́n ní ò sí láyé mọ́ yóò kì í wọ́n mọ̀ bẹ́ẹ̀ ayé ya'lamun àní sọ pé wọ́n mọ̀ dájú bí wọ́n mọ̀ sẹ́ pé àwọn àlùkìyámọ̀ yẹn o ọjọ́ gbé àlùkìyámọ̀ ń bẹ ọlọ́wà ní ulaika ayé al-mawsufuna bima dhukir àwọn tí wọ́n gbàròyìn pẹ̀lú ń tà sọ yìí kí ni tà sọ wọ́n gba tí wọ́n rí gbọ́ iná àlùjánnà wọ́n kírun wọ́n nánú owó tá a fún wọn wọ́n jólùpayọ̀ ọlọ́run wọ́n sì gbà pé wọ́n sì mọ̀ yí pé kí ni o ọjọ́ kan ń bọ̀ tí ó jọjọ́ kẹyìn gbogbo àwọn èrè ọlọ́run ùláìkà yẹn ló máa ń jẹ́ bí ni ó máa ń jẹ́ plural fáwọn tí ò sí ń bì tó jẹ́ third person ùláìkà àwọn yẹn o ayé àwọn wo ni al-mawsufuna látara al-mawsufu lẹ́nìkan tó gbàròyìn ìyá tó máa pín kí ni o sífà wà mawsuf ẹn tá a ròyìn ayé plural rẹ̀ wà jẹ́ kí ni al-mawsufuna ìyẹn ni jamu mudhakkar salim èyí táwọn ọmọ fún nírọ́ fún pẹ̀lú wáwà àti nun tí wọ́n máa gba nasibu àti jaru pẹ̀lú kí ni o yáwà àti nun al-mawsufuna àwọn tá a máa ròyìn àwọn tá a ròyìn bima dhukir pẹ̀lú tá a ti sọ síwájú yẹn o àwọn là ń pè ní ulaika ń bẹ̀ yẹn ayé gbogbo àwọn tó ní ìròyìn tá a ti sọ síwájú yìí ala hudan min rabbihim àwọn yẹn ni wọ́n wà lórí ìmọ̀nà o àwọn yẹn ni wọ́n dúró bọ́lọ̀ ṣe fẹ́ ká dúró àwọn yẹn ni wọ́n mọ̀nà látọ̀dọ̀ ọlọ́run ọba wọn o wa ulaika humul muflihun àwọn yẹn gan lẹ́nu tó jèrè apá wa ń tu sí pé alfaizuna bil jannati àwọn ni wọ́n jèrè tí wọ́n sọ pé alfaizu ẹni tó jèrè ló ń jẹ́ bẹ́ẹ̀ alimuflihu ẹni tó jèrè ló jẹ́ bẹ́ẹ̀ àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá ní bóyá èèyàn méjì jọ sáré àbí èèyàn méjì jọ ṣe competition ẹnìkan wá gba wájú ló lo alfaizu fún un pé ẹni tó gbégbá orókè so òun náà ṣáà ló jèrè náà nìyẹn ay alfaizuna bil janna àwọn jẹ́ pé n ta fi compensate wọn náà ni pé wọ́n wà aljanna àwọn tọ́wọ́ wọn tẹ aljanna àwọn tó jèrè pẹ̀lú aljanna annajuna anil minan nar àwọn tí wọ́n ń là kú òun náà wọn ni nájà ọlà yanju yọlà pé àwọn tí wọ́n ṣe kí ni o àwọn tí wọ́n là nínú kúrò nínú náà nìyẹn lásìkò bá sì gbà wá ṣé ká tún bí àyà bíi méjì sí àbí ká dún mẹ́rin. Naam Sheikh ẹja tún méjì sí inshallah ẹja tẹ̀síwájú ẹja. láti àyà èyí tó kù tá a fẹ́ máa tú yìí pé innal ladhina kafaru ọlọ́run fẹ́ sọ̀rọ̀ àwọn kèfèrí ọlọ́run fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ tó tóbi innal ladhina kafaru tábàlówó nọ́mbà 6 nínú tafsir rẹ̀ ó ní innal ladhina kafaru ká àbí jahali wà àbí lahabi wà nahwihima àwọn tọ́lọ̀ ń sọ ń bí pé dájú àwọn kèfèrí gẹ́gẹ́ bí Abu Jahali wọn náà ń ṣẹ̀sìn ọlọ́run àwọn tí ó máa kọ́kọ́ takò tó gbé dání ní fámìlì ẹ̀ bájọ́ strange cell anabi sallallahu alayhi wa sallam àwọn kèfèrí gẹ́gẹ́ gbà polówó dẹrù wọ́n gbà pé kì í parọ́ wọ́n gbà tó di pé ó ń pè wọ́n sẹ́sìn ọlọ́run ẹ má sìn nǹkan mi ẹ má pegi ẹ má pọpẹ ẹ má wá nǹkan mi kiri lẹ́yìn Allah subhanahu wa ta'ala wọ́n sì mọ́ lólódodo inú wọn wá tóbi lọ́kàn wọn àmọ́ ẹ ló nírọ́ tẹ́lẹ̀ kò jẹ́ kí wọ́n mọ tẹ́fẹ́ sọ wọ́n wà confused wọ́n kọ́kọ́ dákẹ́ lọ ṣé ká gbà ní àbí àmọ́ gbà ẹni tó kọ́kọ́ takò inú fámìlì ẹ̀ ní bújálì náà ni náà ó kàn ní hádà jàmá tánà ṣé tó kó wa jọ fún ṣé wọn àwọn tó kó wa fún rè wọ́n ṣe pé fún nàbí jọ náà pé tábà alákìyà Muhammad lẹ́nu ẹ̀ ìpè ńlá ni ojú ànábì kóró ìbáṣepọ̀ ànábì náà bá dá lóhùn jọ náà ni wọn bá máa fìyẹn náà má nàbì pé ẹni tó náà tó ṣe pé fáwọn ẹ̀gbọ́n wà bẹ́ẹ̀ kò lẹ́kọ̀ọ́ ànábì ò dáhùn ọlọ́run wa bá fèsì látòkè sánmà lọ́run tí ń jẹ́ kíni o tí ń jẹ́ ìkó ńlá
Abu Jali dọ́là tábìlì kí á mọ̀ ti parí láti máa kà orí wọn lọ́lọ́run júwe ń bì innal ladhina kafaru èyí láwọn kèfèrí gẹ́gẹ́ bí Abu Jali àti Abu Lahabi àtàwọn míì bẹ́ẹ̀ ọlọ́run ní kí ni o sawa'un alayhim a'anzartahum am lam tunzirhum la yu'minun ẹ̀rí sawa'un alayhim a'anzartahum bitahqiq al-hamzatayn wa ibdal ath-thaniyah alfan wa tas'ilha wa idkhal alf bayna al-musahala wal-ukhra wa tarki sọ́gbọ̀n yẹn so ọ̀rọ̀ àwọn oníkìrán ọlọ́run ní àwọn tí wọ́n ṣe kèfèrí yẹn bákan náà ni lọ́dọ̀ wọn o kì wọ́n lọ ó ṣe wáàsí o àbó tí ẹ̀ ṣe wáàsí anzartahum am lam tunzirhum lọ́dọ̀ àwọn onínáhù wọ́n pè yẹn ní hamzatu taswiya hamza pé bákan náà ní kíní yẹn ṣe rí ó ṣe o ó ṣe o so ìdọ́tí kan náà ló fún wa afáwa ń try láti kóòtù nǹkan kan bíi ó ní kí ni ibi tahqiqi hamzatayn òun náà ni pé kí hamza méjèèjì yẹn ká pé ká ṣe tahqiqu hamza yẹn hamza aláwọ̀kọ́ gba fatia hamza lẹ́kì náà gba fatia á pè bẹ́ẹ̀ ní kìrá àfáwà Habs pé kìrá Habs òun pè bẹ́ẹ̀ àfáwà Warsh àti àfáwà Qalun àtàfáwà Shu'ba àwọn ṣe kí ni o àwọn ṣe tẹ̀sí ìlú ẹ̀ nígbà táwọn kan ní sawa'un alayhim èèyàn ṣe pé èèyàn ṣe kí ni o hamza ẹlẹ́ẹ̀kejì yẹn èèyàn náà ṣe tẹ̀sí ìlú ẹ̀ ṣe sọlọ́dọ̀ àwọn oníkìrá àti nìyẹn àmì ìtawà ń kà tó sì tí a sì mọ̀ ní ìsìn báyìí ẹ̀tọ́ ló sì jẹ́ pé òun lákọ̀ọ́kọ́ fi bẹ̀rẹ̀ ẹ̀kọ́ fún èèyàn tí ò tí ì dípá gbé rìn báyẹn yóò pe tahqiq hamza yẹn yóò fún méjèèjì yẹn ní fatia tó sì pé jáde bí yẹn bá lóun fẹ́ ka kìrá Habs tó bá lọ pé ó lò ṣe mistake bẹ́ẹ̀ yẹn torí pé kò ti tahqiq hamza pé bá a ṣe lè ṣe tahqiq hamza yẹn lọ́dọ̀ àfáwà Habsi lọ́dọ̀ àfáwà Qalun a lè ṣe kí ni o a lè ṣe ìdálù hamza ẹlẹ́ẹ̀kejì yẹn ṣe a sọ di alif lásán àwọn ará ṣe tẹ̀sí ìlú ẹ̀ alif yẹn bí bàtà kọ́ tiẹ̀ láàrin méjì àní ìpè tán yóò jẹ́ ẹ̀kọ́ pọ̀ lọ́dọ̀ àwọn àfáà Kùránì odidi ẹ̀kọ́ ńlá kẹni tó ọ̀rọ̀ kìrà àti bó láṣẹ ka Kùránì ojú tí Kùránì ó máa bá wa ẹlòmí ò pé ní wàdúhè tó ẹlòmí ò pé ní wàdúhà ìdá sájẹ tó ìgbà míì á tún lọ náà kìrà àti mí bẹ́ẹ̀ ní pé kí ni o ọdún sọ́ọ̀tù Najm ọlọ́run kí ni o fi butuni ummahatikum ń ṣe wà ń bẹ̀ nìyẹn kìrà mi kà ní immihatikum so tá bá tún lọ nínú kìrá mi bẹ́ẹ̀ nínú sọ́ọ̀tù Maryam tó ní kí ni o walam taku shay'a ó sì wà nínú sọ́ọ̀tù Maryam nígbà tí Zakariya ń ṣàdúrà ní nígbà tí kìrá mi ó wí ó ní walam taku shay'a walam taku shay'a so shay'a ó di shay'a ń bẹ̀ so àti bẹ́ẹ̀ lọ àkànyà síbẹ̀ yẹn ni ọlọ́run innal ladhina kafaru àwọn tó jẹ́ kéfèrí sawa'un alayhim bákan náà ni o àwọn yòbó ni bákan náà lọ́mọ sórí bákan náà lórí lára àwọn kèfèrí a'anzartahum bóyá o bá ti gbìyànjú láti ṣe wáàsí fún wọn am lam tunzirhum àbó ò tiẹ̀ ṣe wáàsí fún wọn kàn fi wọ́n lẹ̀ la yu'minun mọ́dàrẹ́ láàmú wọn nígbà subhanallah ìyẹn túmọ̀ sí pé kí ni o am lam tunzirhum la yu'minun li'ilmi Allahi minhum wọ́n nítorí pé ọlọ́run mọ̀ pé ilmi Allahi minhum torí pé ọlọ́run mọ̀ ń pa wọn. Bíta. wọ́n lẹ̀ tó máa wà bí àwọn zoom ilé ìrìn nímọ̀ àwọn olùmí ìta kan wọlé láti máa ṣe wọn rùn wọn bẹ́ẹ̀. ṣé ṣáà ń gbọ́ mi báyìí ṣá? Naam. ọlọ́run ní kí ni o nígbà tó lọ́wọ́ sọ pé bó ṣe wá sí wọn ní gbọ́ torí pé kí ni o li ilmi Allahi minhum torí pé ọlọ́run ti mọ̀ wọn ala ya'lamu man khalaqa ọlọ́run ṣòwò mọ̀ wọn tó ń dání ọlọ́run ti mọ̀ wọn dáadáa fala tatma'u fi imanihim máa ń mọ alóhùn ṣojú kòkòrò pé káwọn eléyìí tó gbà ọlọ́run ti kádà orí bú máwọn eléyìí lára wal inzaru i'lamu ma'a takhwif ìta ń pè ní inzaru ń bí tọ́lọ́ ní anzartahum ó ní kó máa jẹ́ mọ̀ pé bọ́lọ̀ ń ṣe fẹ́rẹ̀ bẹ́ẹ̀ bá sì ṣe é díyà i'lamu ká sọ fún wọn ma'a takhwif ká sì táyàjà wọn lọ́wọ́ wọn sọ fún anábì pé bó o bá ṣe bẹ́ẹ̀ kódà bó o ṣe bẹ́ẹ̀ wọn ò wulẹ̀ nígbà o abẹ́ bá sin lọ́hùn ìyà ń bẹ fáwọn tí ò sin lọ́hùn
èèyàn jẹ́ kí ìyà yẹn sọ̀kalẹ̀ lẹ́yìn pé àwọn míì challenge ànábì wọn pé jẹ́ kọ́ lọ́run rọ̀jò òkúta yẹn sìn ẹwà àwọn kìfèrí ibi tán láyàdé wọ́n bi ànábì ọlọ́run nígbà ìgbà wo nìyà yóò dé ṣùgbọ́n oníyà ń bọ̀ nígbà wo ló fẹ́ dé ní sọ́jọ́ àkọ́ wọ́n bi léèrè bẹ́ẹ̀ ìwọ́n tó níyà ń bọ̀ ìgbà wo nìyà ń bọ̀ ànábì ọlọ́run subhanallah tó ń sọ fún mi pé ọlọ́run ló mọ̀ o èmi ti ṣe wá sí tèmi òjò ló kú falamma ra'aw 'aridan mustaqbila awdiyatihim wọ́n rí pé òjò ti fún wọn ti kú bá fò síta wọn kó pe síta wọn fẹ́ gbẹjọ qalu hadha 'aridun mumtiruna òjò ló fẹ́ rọ̀ subhanallah ọlọ́run ní ìyà ló dé yìí òjò ìyà ló fẹ́ rọ̀ lẹ́yìn lórí ṣe bẹ́ẹ̀ ti béèrè fún òun ló dé kí ló ń bọ̀ lókè tí ló gbà ọlọ́run mẹ́jà rí ìbínú ọlọ́run ìyẹn túmọ̀ sí pé kí ni ọlọ́run ní bó o bá ṣe wá sí fún wọn tó kiri ó ṣe kìlọ̀kìlọ̀ fún wọn kódà tó tún fi lérí ìyà sí fún wọn la yu'minun wọn ní gbọ́ ọlọ́run ní kí ló fà á khatama Allahu ala qulubihim ọlọ́run ló ti fìdí dídí wọn lọ́kàn ayé tọ́ba alayha ọlọ́run ti kán dúdú síbẹ̀ ó ti lẹ sáǹpù orí ibú mọ́ bẹ̀ ẹ̀yin ò ní gbà mọ́ ó ti blọ́ọ̀kì ọkàn yẹn ẹ̀rí so ìyẹn ní kí ni o kò lè wastawthaqa fala yadkhuluha khayrun orí kankan ò tún nílé wọnú ọkàn yẹn mọ́ ọkàn yẹn ti dógùn ọkàn yẹn ti dí pẹ̀tà débi kókò sí tó lè sọmọ́ tó lè wọnú ọkàn náà subhanallah ẹwọ ọlọ́run ọba sọ̀rọ̀ ọ̀tàmà ìtumọ̀ ní tọ́bàrà ó ti ìdíbí ti dí ọkàn yẹn pa ìdíbí ti dí ọkàn yẹn ká ó ti dí pa ala qulubihim ọkàn wọn ò lè ronú mọ́ báàsì kankan ò lè wọnú ọkàn yẹn mọ́ wa ala sam'ihim etí wọn náà ti di wọn lè gbọ́n kankan mọ́ afáwọn tó sì pé wa ala sam'ihim ay mawadi'ihi fala yantafi'una bima yasma'unahu min al-haqq ibi tí òdodo lè wọlé sí mbẹ kì í ṣe pé tí wọn yẹn ni ò gbọ́rọ̀ mọ́ o pé nígbà tó lọ ní òun ti fi nǹkan dí wọn létí èèyàn túmọ̀ sí pé wọ́n ń gbọ́rọ̀ àwọn míì ọ̀rọ̀ ọlọ́run yẹn lọ́lọ́run ò jẹ́ ó wọlé sétí wọn mọ́ wà nìyẹn wọn àti lè ṣàǹfààní pẹ̀lú nǹkan gbọ́ mọ́ òdodo yẹn ò lè ṣe wọn láǹfààní mọ́ ìtumọ̀ kí ni o aláṣánú yìí nìyẹn kì í ṣe pé tí wọ́n di wọn gbọ́rọ̀ ọ̀rọ̀ míì mọ́ wọ́n ń gbọ́rọ̀ bẹ́ẹ̀ dà ṣe ń gbọ́rọ̀ àmọ́ ọ̀rọ̀ òdodo tó jẹ́ kán ṣàǹfààní tí ó làwọn nù náà yẹn ọlọ́run láwọn ò ní gbọ́ mọ́ lẹ́fì mọ́ sọfẹ́ lómi tó mọ̀ sọmọ ẹgbẹ́ ẹ̀jẹ̀ kọ́ lọ́wọ́ sọ ìyà kalẹ̀ ẹ̀yin ṣàkọọ́lẹ̀ dá wa sẹ́yìn lẹ dá wa ní wọn sọ bẹ́ẹ̀ tó fi ọlọ́run ní kí ni o wàhálà absorihim gishawa ayé àfáàní wàhálà absorihim gishawa gitọ́hùn la yubsiruna al-haqq ọlọ́run ní a ti fi ìdídí a ti fi kọ́pà dí wọn lójú bí ìgbà tó fi dáwọ́ bóyàn lójú àbọ̀dáṣọ́ bóyàn lójú la yubsiruna al-haqq wọn lè rí òdodo mọ́ kódà kí kódòdó yẹn máa já tó bọ̀ láti sánmọ̀ báyìí wọ́n làwọn ògbà náà ọlọ́run ní wàhálà absorihim gishawa a ti fi nǹkan pò wọ́n lójú náà ìṣìnà wọn yẹn ó ti dá wàhálà alẹ́ ìjẹ́kẹ̀fẹ̀rí wọn yẹn náà ló bá tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní kì í wà kò wá tán síbẹ̀ o walahum adhabun adhim ay qawiyyun da'imun ọlọ́run àfọ́ àtúntò bẹ́ẹ̀ ó ní ọlọ́run ní ìyẹn létà ìlérò ń bẹ fún wọn ay ìyà tá à ń sọ yìí adhabun adhim bí ma'na qawiyyun ìyà tó lágbára qawi ẹrú ọlọ́run ọba tó lágbára qawiyyun nínú arúkọ ọlọ́run ni ọlọ́run wá fi ìròyìn ìyà tí wọ́n jẹ náà ìyà tó lágbára dáìmún ìyà tí ó nà bẹgbẹrẹ ìyà tí ò ní tọ̀pù rárá táwọn kèfèrí ọlọ́run wá tó sọ síwájú ẹja tún débi ayá ẹlẹ́ẹ̀kẹwàá ọlọ́run wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bimu'minin ọlọ́run wá fẹ́ máa sọ̀rọ̀ àwọn mùnáfìkì ẹ̀rí táwọn nígbà tá a fà fẹ́ túkì ní ọkọ̀ nọmba 8 wa nazala fil munafiqin wọ́n láyà tá a fẹ́ máa kàyí sìn òun sọ̀kalẹ̀ lórí àwọn mùnáfìkì ni àwọn ṣọ̀bẹ́ ṣèlú ọ̀tọ̀ ni tí wọ́n máa sọ́ńtà ọ̀tọ̀ ni tí wọ́n máa ṣe nulẹ̀ ọ̀tọ̀ ni tí wọ́n máa sọ lójú ànábì ọ̀tọ̀ ni tí wọ́n máa ṣe nulẹ̀ wọ́n máa wà lọ́dọ̀ ànábì wọ́n ní qalu amanna wallahi mùsùlùmí làwọn ó ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn kì í ṣe gbogbo wọn mí ń bẹ̀yẹn mí ń tẹ̀bùrọ̀ díyàn apá kan nú àwọn èèyàn o yaqulu amanna billah yóò máa sọ pé òun gbọ́ lọ́n gbọ́ òun mi nílò òun bil yawmil akhir òun gbọ́jọ́ kẹyìn gbọ́ ay yawmil qiyamah ọjọ́ tí gbogbo ó dìde lọ gbàjájọ́ li'annahu akhirul ayyam tóró náà ní ìgbẹ̀yìn àwọn ọjọ́ ayé ọlọ́run wá ní kí ni o wa ma hum bi mu'minin ní ṣe olùgbàgbọ́ òdodo ní ṣe mu'minin ọ̀tọ̀ ní tí wọ́n sọ lójú wa nẹ́bí ọ̀tọ̀ ní tí wọ́n lọ ń sọ qalu naj'alu innaka la rasulullah wọ́n là dẹ́rì ànábì yẹn wallahu ya'lamu innaka la rasulu kódà ọlọ́run gẹ́ràn pa ànábì yẹn ọlọ́run wá ní wallahu ya'lamu innal munafiqina lakadhibun wallahu yashhadu innal munafiqina lakadhibun ọlọ́run jẹ́rìí fi polówó òpùrọ́ làwọn kìíní lẹ́bi ti sọ̀rọ̀ àmì tá a fi dá wọn mọ̀ tó bá sọ pé ẹ̀ka alẹ́
a tún gbọ́dọ̀ wò pé tẹ́lẹ̀ tí lóòótọ́ tó bá ṣàdéhùn kò ní mú iṣẹ́ ọlọ́run ní kí ni o wà máa ń bí mu'minin ru'ya fihi ma'na man wà fi dọ̀mírí yàní wà fi dọ̀mírí yaqulu láwùjọha èèyàn tó máa ń pé kí ni o wà máa ń bí mu'minin wọn yìí ṣolùgbàgbọ́ òdodo wọn kàn ń kílèmù ẹ̀ lásán ni wọ́n fẹ́ fi yẹn tú yín jẹ ni ọlọ́run ló dìídì sọ́fà nẹ́bí sallallahu alaihi wasallam tó nígbà míì wọ́n ní kí ni o wà man náà ó lè wá ní wà man hum bi mu'minin so ọlọ́run wá ń fẹ́ ju nǹkan ṣe tí wọ́n fi ṣe mùmìnì wọ́n sọ fún àwọn gbọ́lọ́ngbọ́ lóòótọ́ ọlọ́run ní wọn gbọ́lọ́ngbọ́ kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe yukhadi'una Allaha walladhina amanu wọ́n ń tan lọ́run jẹ izhari khilafi ma abtanuhu min al-kufri liyudafi'u anhum ahkamahu ad-dunyawiyya yukhadi'una Allaha walladhina amanu wọ́n ń ṣẹ̀tàn jẹ ọlọ́run lójú tiwọn wọ́n ń tàwọn ẹni ire jẹ lójú tiwọn ìyẹn túmọ̀ sí pé pátá fàǹtù bí ìdáhàrí kìláàfì máa àbùtọ̀nù wọ́n fi ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde ìmáa ṣe tí wọ́n tí ò sínú wọn yẹn òun náà fi di pé ó rà bí gbà wọn tán lọ́n jẹ irun tí wọ́n lẹ́rù bó dáa jù àwẹ̀ tí wọ́n ní ó dáa jù àwọn ni wọ́n máa dami jẹ́ńtà tí wọ́n máa sunkún tẹ́mọ̀ ògùn masha Allah masha Allah àmọ́ kí ni ọ̀tọ̀ ni tó wà lẹ́nu wọn ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe ń kọ́kọ̀ àmọ́ àwọn ẹni àwọn kí ni àwọn mùmínì òdodo àwọn olùbára àwọn ni wọ́n àwọn gbẹ̀tàn jẹ torí nǹkan fi hàn wọ́n nìyẹn ó yàtọ̀ sí tí wọ́n ń ṣe pé ọlọ́run ní kí ni o àti bó ṣe ń tọ́lọ́run tó ń tàwọn mùmínì òdodo yẹn pẹ̀lú pé tí wọ́n ń ṣe yàtọ̀ sí tí wọ́n ń sọ jáde liyudafi'u anhum kán lè bá a máa ṣe kí ni o ó lẹ́ pé tí wọ́n ṣe ẹni òfin ní jẹ́ káwọn èèyàn ó fura sí wọn tí wọ́n fi ní dájọ́ ayé lé wọn lórí torí pé ọlọ́run nìkan ló mọ kọ̀kọ̀ ẹjọ́ ayé tọ́lọ́run táwọn èèyàn ó darí wọn lórí pé a mùsùlùmí ni wọ́n àjọ ń kírun náà ni wọ́n lọ́wọ́ ọba àlekè ọlá dá wọn wọn wà lè yọ̀rọ̀ ọlọ́run tán wọ́n ti tàwọn èèyàn jẹ èèyàn ló lè tọ́jú ò lè tọ́ lọ́run ọlọ́run ni wà ma yakhda'una illa anfusahum àfààní li'anna wabala khida'ihim radi'un ilayhim fayabtadihuna fi dunya bi itla'i Allahi nabiyyahu ala ma abtanuhu wa yu'aqabuna fil akhirah ọlọ́run ni wà ma yakhda'una illa anfusahum ẹ fi wọn lẹ́jọ́ máa ṣàṣìdànù wọ́n ń tara wọn dànù ní téèyàn bá ń tara ẹ̀ jẹ́ ó jẹ́ pọ́sibú àmọ́ tó bá tán rẹ̀ dànù tí ẹ bá ní wọ́n tẹ́lẹ̀ wà máa yakhda'una illa anfusahum àwọn tẹ́ ìwọ ọ̀rọ̀ nǹkan yorùbá ń tàn òun dé ta òun ṣe bí ẹni rí òun dé ta òun ṣe bí masha Allah táwọn yẹn ń yìn wà máa yakhda'una illa anfusahum òun ṣe rẹ̀ ni torí pé kí ni nígbà tá a fa ń tu ó nílé anna wabala khida'ihim torí pé ìyá ẹ̀tànjẹ tán ta àwọn èèyàn jẹ láyé yẹn tán sọ báwọn èèyàn pé ẹni rí làwọn tán lò báwọn lè lò fọlọ́run yẹn ìyá ìtànjẹ wọn yẹn radi'un ilayhim ń pọ̀ wá ṣẹ́rí padà wá bá wọn fayuftadihuna fi dunya wọ́n wà á dójú tì wọ́n láyé mọ̀júwù ní wà yuftadihuna fi dunya ọlọ́run dójú tì wọ́n láyé torí pé kí ni o bí ti láàyè nabiyyahu ala ma abtanuhu ọlọ́run ó jẹ́ kí ànábì máa wọn àwọn èèyàn míì lè má mọ̀ wọn àmọ́ ọlọ́run fi dójú tì wọ́n náà ànábì wa máa wọ̀ yín kan lọ́rìn pé ìwọ tọ́lọ́run ti táṣìírí ẹ̀ fún mi ọlọ́run fi wọ́n ṣẹ̀sìn pẹ̀lú pé yóò jẹ́ ká ànábì máa wọn ìyẹn là ànábì fi sọ fáfáà wa àgbà Hudhayfa ibn al-Yaman ànábì sorúkọ àwọn mùnáfìkì 12 ànábì ló ń bẹnu àwọn ọjọ́ mi o àwọn mùnáfìkì 12 mẹ́jọ nínú wọn gbére nínú náà àwọn 5 kan tí wọn jìyà díẹ̀ wọn padà ànábì fàṣírí yẹn sí lọ́dọ̀ kò sì sọ bẹ́ẹ̀ nìkankan àmọ́ Umaru kan wàá bá ní pé dákun ṣe ìsinú wọn ọlọ́run máa fi ṣàṣírí ànábì dẹ̀ jẹ́ ká mọ̀ pé òun ti sọ fún Hudhayfa tó oníkálukú náà ó ń tọwọ́ ẹ̀mọ́ ẹ̀bọ́ṣọ́ àmọ́ Umaru wá bí pé ṣe ìsinú àwọn tá ànábì kà fún ẹ̀ Umaru ti tẹ̀ tó tóbi kì í ṣe pé Hudhayfa fi tó àṣírí tá ànábì fi sí lọ́dọ̀ nígbà kan jẹ́ pé Umaru ti ẹ̀ súnmọ́ bèbí ẹ̀ kì í ṣe òun tẹ́lẹ̀ ìyẹn kan sọ pé ìwò sí ń bẹ̀ àmọ́ lẹ́yìn tẹ̀ tó dẹ́nì kankan ló mọ̀ ọlọ́run máa tó àṣírí wọn fún ànábì àṣírí wọn pamọ́ ìtumọ̀ kí ni o yuftadihuna fi dunya ọlọ́run fi wọ́n ṣẹ̀sìn pẹ̀lú pé ó tó àṣírí wọn fún ànábì pé táwọn eléyìí ń sọ ń pa ààrẹ rẹ o ọ̀tọ̀ ní tán sọ lẹ́yìn ẹ o wa yu'aqabuna fil akhirah ìyẹn nìkan kọ́ wọ́n ṣẹ̀ tí wọ́n á jìyà tó bá dijọ́ gbẹ̀rẹ̀ kìyàmù ọlọ́run ti fi wọ́n ṣẹ̀sìn ayé pẹ̀lú kó jẹ́ ká ànábì mọ̀ pé irú èèyàn báyìí jẹ́ nìyí àbí tó bá tó wá dàlù kìyàmù yẹn jẹ́ kí ni o wọ́n tún wá díyà ìtumọ̀ kí ni o wa ma yakhda'una illa anfusahum nìyẹn wa ma yash'urun ay ya'lamuna anna khida'ahum li anfusihim wal mukhada'atu huna min wahidin ka'aqibati al-lis àwọn ní kí ni o wọ́n ní wà máa yash'urun àwọn ò sì mà
wọ́n mọ̀ pọ́lọ́run ti tó àṣírí àwọn wọ́n mọ̀ páwọn kan ń tanra àwọn dànù àwọn kan ń ṣe ọ̀rọ̀ lásán ni ya'lamun wọ́n mọ̀ ẹ̀rí wọ́n mọ̀ nígbà tí wọ́n mọ̀ ipe anna khida'ahum li anfusihim pé ní táwọn ń lọ àbáwọn ń ta àwọn èèyàn jẹ yẹn àwọn ń tanra wọn jẹ ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ nígbà wọn pé ní mukhada'ah ń bì ẹ̀rí kájọ máa tanra ẹni kẹ́yìn rò bẹ́ẹ̀ ń tàn wá káàánú máa wòye pé ọlọ́run ti táṣírí yín fún wa ẹ̀rí tó gẹ́gẹ́ bí ìgbà tó yẹ kí ni o gẹ́gẹ́ bí kẹrà mi wà kékeré ni wà ma yakhda'un ṣe wà ma yakhda'un ṣe so irú àwọn ọ̀rọ̀ oníkàrà àti tàṣà síwájú ni pé so bí kí wọ́n jọ máa tàn kan èèyàn máa ṣẹ̀tàn jẹ kó sì jẹ́ pé olè wọn ló lè gbé olè gbà náà ẹni tó fẹ́ gbàyàn àti ẹni tó fẹ́ gbà náà àwọn méjì náà jọ ń lọ gbọ́dọ̀ fúnra wọn ni so bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọlọ́run ọba àlekè ọlá ń dẹ wọ́n lẹ́kẹ̀ẹ́ pẹ̀lú pé níta yìí ṣe náà yìí náà lẹ́ ń kó bára yín níta yìí ṣe náà yìí náà lẹ́ ń fira yín ṣẹ̀sìn so kọ́lọ́run ọba àlekè ọlá kó má ṣe wá ní àdọ́rùn mọ́tọ́ ẹja tó ń bi àyà ẹlẹ́ẹ̀kẹwàá yìí fi qulubihim maradun ọlọ́run nínú ọkàn wọn ìtumọ̀ fi qulubihim maradun ay shakkun wa nifaqun nínú ọkàn wọn iyèméjì ń bẹ ń bẹ ẹ ṣe ká gbà fún àbí á má gbà fún wọn gbọ́n dúró tọ́lọ́run tán yányán wa nifaqun ìṣepò kí ń bẹ ń bẹ ìṣe mùnáfìkì ń bẹ nínú ọkàn yẹn fàwọn yumridu qulubahum nǹkan tí wọ́n ń ṣe yẹn ní wọ́n ń kọ́kàn wọn láàárẹ̀ ay yud'ifuha òun wá ń jẹ́ kọ́kàn wọn lẹ tí ò jẹ́ kán rí mọ́nì torí pé wọ́n dàbí báwọn ń tan Ọlọ́run jẹ wọ́n dàbí báwọn ń ṣe bí ẹni rè lójú tó yẹ kí wọ́n gbé píktù ara wọn hàn pé báwọn ṣe ríre nǹkan tí wọ́n ń ṣe yẹn náà Ọlọ́run wá jẹ́ kí ni ó kírètì àárẹ̀ sọ́kàn wọn àárẹ̀ pé ṣe ká gbà ní àbí àmọ́ gbà àwọn gbọ́n gbádùn ayé wọn pé tó kí nìyẹn ní jẹ́ kọ́kàn wọn ó le ọkàn wọn lẹ kò sí mọ́nì bẹ́ẹ̀ fazadahumullahu marada Ọlọ́run ní ṣé yẹn lẹ fẹ́ látún wá fi kún tí ń ṣe yín ìtọ́lọ́run tó fi wá kún àárẹ̀ wọn yẹn náà pé ṣé ẹlẹ́gbàá ni ẹ̀yin ṣe iyèméjì ẹ tún gbélé yìí náà kún Kùránì bá tún sọ̀kalẹ̀ fazadahumullahu marada bima anzalahu minal Qur'an ìtọ́lọ́run sọ̀kalẹ̀ láti inú Kùránì yẹn náà nígbà tí wọn kọ́kọ́ fẹ́ gbà fún Ànábì tẹ́lẹ̀ bẹ́ẹ̀ láyé òtún sọ̀kalẹ̀ ọ̀run ayé òtún sọ̀kalẹ̀ likufrihim bihi wọ́n ṣe ń ṣe kèfèrí sí Kùránì sí lọ́lọ́run sọ Kùránì kalẹ̀ tí ń tó àṣírí wọn tí ń ṣẹ́bi lé wọn walahum adhabun alim mu'limun ìyà ẹlẹ́ta ìlérò ó ń bẹ fún wọn adhabun alim ìyà tí wọ́n máa jẹ tí wọ́n máa Philippines yẹn bima kanu yaktibun ṣe níbi kìrá ẹlòmíì bima kanu yukadhibun afọ́akọ̀ lónú kàbẹ́ ṣe yàbí tashdid ayé pẹ̀lú tí wọ́n ń pè kí ni o yukadhibun nabiyallah tí wọ́n ń pè ànábì lónírọ́ ìpè ànábì lónírọ́ yẹn òun ló sọ wọ́n dẹni tó jìyà lọ́dọ̀ Ọlọ́run òun ló sọ wọ́n dẹni tọ́lọ́run bá lè kí Ọlọ́run lè kún àárẹ̀ kúnnú ọkàn wọn àárẹ̀ tó lè kún náà ni pé Kùránì ó máa gòkè sí Kùránì ó máa tutù sí ọwọ́ bàjẹ́ kankan ò ní kan yóò sì tún máa táṣe irú àwọn kèfèrí náà bàbí tẹ̀fíf tá a bá ní kí ni o tá a bá pè ní yekizibun tá a fún dáàlì yẹn níṣẹ́ dà tá a pé yekizibun la bá sọ ayé ìyẹn ni pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tí wọ́n láwọn gbà àwọn gbọ́ Ọlọ́run gbọ́ yẹn wọn ò gbọ́ Ọlọ́run gbọ́ pé irọ́ ni wọ́n ń pa pé àwọn gbọ́ Ọlọ́run gbọ́ àmọ́ tó yẹ pé a bá fún záàlì yẹn níṣẹ́ dà tó jẹ́ yukadzibun fáfá mi ti kà torí pé tó bá rẹni tó bá ń ka Kùránì báyìí lọ́dọ̀ ẹ má ti sáré sọ pé kò mọ̀ tí ń ka o bá a ṣe lè bá onínáwù jiyàn bẹ́ẹ̀ la ṣe gbọ́dọ̀ bá oní Kùránì náà jiyàn kì í ṣe oní èyí tó ń ṣe wọ́n tó pẹ̀lú lóní Kùránì yẹn o oní Kùránì ẹni tó mọ̀ ìmọ̀ Kùránì ìkọ́rí olùmọ́kiri ó mọ̀ ti kú tẹ̀dọ̀ báwo la ṣe lè ka ẹja tó gbé gbọ̀nà báyìí irú ẹni báyẹn àwọn yẹn ṣòro bá jiyàn kó ká dáadáa tó wá gbọ́ kẹ́nìkan sọ pé bima kanu yukadhibun yakidhibun ló wà ń bẹ́ pé ìwọ ni òye nìyẹn ìtẹ̀sí táwọn ẹgbẹ́ abá sọ pé yukadhibun báyìí wọ́n ń pa nẹ́bì lónírọ́ nìyẹn àwọn tó wáyé pé yakdhibun ọ̀rọ̀ tí wọ́n ń sọ kì í ṣe rọ́ nìyẹn táwọn gbọ́lọ́ngbọ́ yẹn abẹ́rẹ́ kó jọ kó jàre ó fún wa ní àgbọ́yé rẹ̀ á tẹ̀síwájú láti bí àyà ilé ọ̀kọ̀kọ̀lá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́lọ̀ bá fi èmi wálẹ̀ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Barakallahu fikum sheikh kana jazakumullahu khairan. Dúpẹ́ fún àwọn sheikh wa lọ́pọ̀lọpọ̀ ń pé wọ́n kú iṣẹ́ àti ìgbìyànjú lórí wa alhamdulillah eléyìí náà ti jẹ́ ìtẹ̀síwájú lórí ẹ̀kọ́ wa náà nìyẹn.
because díẹ̀ náà ni a máa mú alhamdulillah wọ́n àǹfààní tí Ọlọ́run bá ṣe fún wa ẹ má bínú lẹ́ẹ̀kan yẹn àwọn kan wọlé so ibi tí zoom yẹn náà ti máa ń ṣe kinní náà nìyẹn àwọn kan wọlé tó jẹ́ pé wọ́n fẹ́ áàkì program yẹn so alhamdulillah Ọlọ́run kápá ètò wọn so a tètè yọ wọ́n dànù àdẹ̀dí block wọn so àbí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó máa dáàbò wá bò wá alhamdulillah nísìnyí lọ́wọ́ báyìí a máa gba àwọn ìbéèrè àbí àwọn comment àbí àwọn questions lọ́wọ́ àwọn ìyá wa náà tí wọ́n ń wà lórí zoom àti níta náà so inshallah lórí tafsir tí a ṣe lénìí tá a bá ní any comment àbí ìbéèrè fáwọn ṣèkọ wa kí a tó kásẹ̀ ìjókòó yìí nílẹ̀ ṣàwọn so ẹ lè náwó sókè lórí zoom àbí kẹ́ ọ̀ meet voice yín náà barakallahu fikum ṣe kí wọ́n pàṣẹ. Now, assalamu alaikum warahmatullah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Jazakumullah khairan Ọlọ́run bá dúpẹ́ fún yín Ọlọ́run bá wà pẹ̀lú yín sá. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bèèrè lọ Sheikh pé mi torí mo ń try láti gbọ́ bọ̀ mi really gbọ́ gbogbo àlàyé tí wọ́n ṣe dáadáa bóyá wọ́n ti sọ kán má bínú ó lè jẹ́ pé wọ́n ti ṣàlàyé fún wa níbẹ̀. Mo fẹ́ bèèrè pé kí ló máa ń fà á tí kí ni àwọn nǹkan tó fà á tí kírọ̀ fi póríṣiríṣi kí làwọn nǹkan tó fà á ṣé nínú èdè ni àbí nínú mo ń try láti get ẹ̀ náà bọ̀ mo ní kí tún béèrè pé àìsí concentration tó ní ó fà á so ṣé nínú èdè ni àbí nínú gbogbo ohun tó ṣáà ń fà ṣá tí mo ní kí béèrè nìyẹn kí n má tún pọ̀ lọ́rọ̀ sá sámàì. ẹ ṣeun gan ni jazakumullahu khairan wa alaikum salam wa rahmatullahi wa barakatuh sàwọn sheik máa dáhùn ìbéèrè yín. náà alhamdulillah obìnrin gẹ́gẹ́ bí ànábì ti sọ tó di pé wọ́n sọ Qur'an kalẹ̀ ala sab'ati ahrufi pẹ̀lú àràfin méje ni tó di so gbogbo ọ̀nà yẹn náà dẹ̀ lẹ́yìn màláíkà Jibril fi kà fún ànábì ló fi rìfáìsì ẹ̀fún tó fi kà fún so ọ̀nà yẹn gbogbo ẹ̀ náà ló dẹ̀ ní kí ni o a ní àwọn qira'at mutawatirah àwọn ọ̀nà tá à ń gbà ka Qur'an jẹ́ pé gbogbo àwọn àfa àwọn gbà wọlé pé eléyìí bó ṣe rí nìyẹn àwọn àfa kan ní méje ni àwọn kan ní mẹ́wàá ni a ní mi tó yẹ pé ṣáàzà ni tẹ́ pé ìyẹn kò tiẹ̀ túmọ̀ ẹ̀gán ò dá létí àwọn àfa ò gbà wọlé àwọn ìtàwọn àfa gbà wọlé yẹn òun ni gbogbo ẹnu papọ̀ sí ànábì náà ṣe ká nìyẹn oye so kì í ṣe pé bóyá ẹgbẹ́ ọdún wa tún sọ fún bí màláíkà Jibril ṣe ń kà fún oye àwọn yẹn náà lànàbì ṣe kíni o òun náà ni àwọn sábẹ́ bá ń bẹ̀ so àdìsí tẹ̀ wá lórí eléyìí so nínú àwọn kíni o sab'atu ahruf lọ́dọ̀ àwọn fún ọ̀nà ulumul Qur'an òun náà ni kíni o òun náà ló fà á tí àwọn qira'at yẹn tó fi rí bẹ́ẹ̀ so wallahu a'lam nínú àwọn ìjáàzù Qur'an náà nìyẹn. náà barakallahu fikum sheik alhamdulillah ṣé a tún ní àwọn ọmọ ìyá tí ó bá ní ìbéèrè fún àwọn sheik wa lórí tafsir tí à ń bá lọ. so tí ẹ bá ní ìbéèrè kan sí méjì ẹ jẹ́ a béèrè sí inshallah kí a tó yọ̀ǹda àwọn sheik wa so ẹ lè unmute ti kíní láti béèrè ìbéèrè ọ ẹ dẹ̀ lè fi kíní fíṣọ̀ yẹn náwó sókè. so inshallah àbí a ṣe ń jóde ìbéèrè òun náà ní pé ká tún fi tó àwọn ọmọ ìyá létí ní pé ìgbékalẹ̀ tafsir yìí àgbékalẹ̀ nínú láti ṣe ìpalẹ̀mọ́dé Ramadan so a fẹ́ gbìyànjú láti cover as much as possible kí Ramadan tó wọlé so ló fi fa tafsir tí à ń lò yìí tó jẹ́ tafsir Jalalayn so a ní pé tafsir yìí kò bẹ́ẹ̀ ní àlàyé tó pọ̀ ó rọrùn gan fún ẹni tó bá jẹ́ pé ó fẹ́ máa fún ẹni tó bá jẹ́ pé ó fẹ́ mọ bó ṣe ń ka tafsir àbí ó fẹ́ follow along gẹ́gẹ́ bí ó ṣe ń kà ló bá pé ẹ̀yin náà máa notice pé sheik gbìyànjú láti wọnú in-depth but a fẹ́ kí àwọn sheik wá wọnú in-depth fún wa tó ń pé tafsir yìí ó yá láti tètè cover a lot títí tí Ramadan máa fi wọlé so mo tún fẹ́ wọ́n pé tá bá ń tẹ̀lé ètò yìí tó jẹ́ ti tafsir yìí ẹ má jẹ́ a máa gbọ́ lásán gẹ́gẹ́ bí lecture ẹ jẹ́ a máa take note ẹ jẹ́ ká máa ká ti ní tafsir yẹn á ti sẹ̀lẹ̀ sí àwọn sórí mọ̀júmọ́ wa so ká print ẹ̀ jáde wọ́n bá jẹ́ ń kà káà náà máa highlight
àwọn àyè kankan tí a bá rí nínú tafsir yẹn. So irú nsìn tá a máa fi máa cover ẹ̀, a lè pẹ́ nìkan lára pé kẹ́nìkan ka gbogbo ẹ̀ láti bóyá Suratul Baqara ṣe fi qulubi maradun, kẹ́ni náà lè tú fúnra ẹ̀ kí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí Ọlọ́run sọ bẹ́ẹ̀ kí Ọlọ́run bá gbà lérò bẹ́ẹ̀ ló fi fa tafsir tá à ń lò tó jẹ́ tafsir Jalalayn. Kódà nígbà tí èmi àti ṣéèkì tí a sọ lórí ẹ̀, ṣéèkì suggest pé ká lo tafsir Ibn Kathir, màá tún wá wọ̀ pé tafsir Ibn Kathir yẹn ó jinlẹ̀ ká tó lè cover a lot of things, ó máa pẹ́ tó yín pé tafsir yẹn ó tún wà in depth. Èyí tá à ń lò yìí ó da gan, ó dẹ̀ rọrùn kan fún àwa ọmọ akẹ́kọ̀ọ́ láti fi lè mọ ìtumọ̀ Quran àti láti lè dá Quran ní tafsir kà fún wa. Ó dàbá ní kọ́ yẹn. Assalamu alaikum. Wa alaikum salam tó bá ká ṣé ẹ fẹ́ béèrè lórí ṣé níbi tafsir wà àbí? Okay, yẹn fi ń sọ speaker náà. Okay, ẹ lè béèrè inshallah, ẹ lè béèrè. Okay, ẹgbẹ́ mi sí. Okay, ẹ ti wà lórí speaker báyìí sí inshallah àwọn ìyá lè gbọ́. Salaam alaikum Sheikh. Sheikh. Alaikum salam. Náà, à ń gbọ́ yín o. Yà tọ̀, ẹ ṣeun ẹ kú atótónu àtàárọ̀, Ọlọ́run á jẹ́ ká rí yín pẹ́. Nurudeen náà sọ̀rọ̀ láti US. So nǹkan tí mo fẹ́ béèrè ni is out of topic a little bit, kì í ṣe nípa tafsir tẹ̀sí fún wa ní yẹn ni. So ó lọ lórí ẹ̀rọ ayélujára tí a wà lórí ẹ̀ báyìí. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá oníjẹkújẹ onísọkúsọ wọ́n pọ̀. Tó jẹ́ pé tí èèyàn wà careful, a kàn máa gbọ́ ìgbọ́kúgbọ̀ tó tún máa tí ò ní ṣe ayé èèyàn láǹfààní. Èèyàn máa gbọ́. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, mo gbọ́ lẹ́nu àfáà kan l'Amẹ́ríkà mi báyìí. Ó ní ẹran jíjẹ wípé ẹni ẹran lèèyàn lè jẹ téèyàn bá ti ṣe bisimilá as in ẹran halal. Bóyá èèyàn mọ ẹni tó pa àbí èèyàn mẹ́ni tó pa wípé téèyàn bá ti ṣe bisimilá ìràmọ́ni rọ̀yìn gẹ́gẹ́ bí chicken. Bóyá èèyàn ní ọ̀rẹ́ Christian kan tó gbóúnjẹ wá fún yàn, ó ní ẹ̀tọ́ èèyàn ni pé èèyàn gbọ́dọ̀ jẹ. Ó mú ẹ̀rí kan wá, mi ò mọ̀ bóyá ẹ̀rí yẹn tó mú yàn bóyá wá sọ yìí, ó ṣáà ní èèyàn gbọ́dọ̀ jẹ. Mo á ní kí àìsàn ṣe ní àwùjọ tá a wà nísìnyí oríṣiríṣi oúnjẹ èèyàn máa rí. Ǹjẹ́ èèyàn lè jẹ àwọn oúnjẹ bẹ́ẹ̀? Bóyá èèyàn lọ sọ́dọ̀ ọ̀rẹ́ èèyàn kan, ó gbé oúnjẹ fún yàn téèyàn bá ti ṣe bisimilá láìsí, ṣé ó wọlé bẹ́ẹ̀? Ṣé Islam fàyè gbà bẹ́ẹ̀ téèyàn bá ti ṣe bisimilá láìsí, ṣó ti di halal fún yàn? Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Náà, Ọlọ́run bá sọ oníbèrè wa ní ẹ̀san dáadáa. Kókó ń bẹ̀ ni pé Ọlọ́run ọba tó dá wa ó fẹ́ ká jẹ halal. Nítorí má sì ti dárúkọ Ọlọ́run sí ni. Àmọ́ torí irú àsìkò tá à ń lò lọ yìí tó ṣe pé ń sìn ebi lè pààyàn kéèyàn wá ní àjẹyà restaurant jẹyà cartoon. So àwọn kan mi wà tẹ́ pé irú àwọn yẹn àwọn àfọ oníṣẹ̀rí àpanukọ̀ pé àníṣe máa béèrè kẹjọ ìyá alámọ̀là ta ló bá yín pẹran yín, a tún débẹ̀ tán a tún travel lọ a tún débi tá a tún fẹ́ jẹ yán a tún wá díẹ̀ ta ló bá yín pẹran yín, tá bá padà gbọ́ pé bàbá ológun ló pa kò sí bísímìlá sí tó àní jẹun táwa kú nìyẹn rárá o. Gbogbo orú nǹkan bẹ́ẹ̀ tá a bá fẹ́ ra ń jẹ o àbá débì kan o tá a bá sì tó ti dá wa lójú tá a bá dá wa lójú pé wọn ṣẹlẹ́dẹ̀ ń bẹ̀ kì í ṣe omi ọbẹ̀ ẹlẹ́dẹ̀ àti omi ọbẹ̀ ẹran síbì kan náà fi ń rò, kì í ṣe pé ẹran òkú ńbete tí ó ti kú sójú títì ni wọ́n gbé tí wọ́n ń tà fún wa. Tó bá dá wa lójú pé ẹran tán dú náà ni a ní láti bẹ̀rẹ̀ pé tí mùsùlùmí ló dú àbí kèfèrí, tó a ṣe bísímìlá ṣe á sì jẹ. Kódà ká lọ ilé Christian òun ṣe ẹ̀pẹ̀ran tán sì ni ó yẹ jájẹun àwọn òṣèkí ni a ṣe bísímìlá sí á sì jẹ. Nígbà tó lọ́run ní oúnjẹ wọn jẹ́tọ̀ fún wa, nígbà tó oúnjẹ bá ti jẹ́tọ̀ àti oúnjẹ àti tó tún wà lórí oúnjẹ gẹ́gẹ́ bí ẹran ẹ̀tọ́ ni fún wa náà, àwọn kan ṣe kí ni o a ṣe bísímìlá sí òkè tó bá yẹn. Àfẹ̀yí tán bá papọ̀ dùn wọn bí kírísímàsì ṣùgbọ́n ẹni yẹn mọ̀tàlá láti gbèrú ju wọlé ń bẹ̀. So ó fẹ́ jẹ́ kírísímàsì wa ṣe bísímìlá sí bíbà tó lọ ń ṣe bísímìlá sí oúnjẹ Ṣàngó náà nìyẹn, èkuru orí èṣù tó yóò tọ́ di halal àrọ́ọ̀mù nírú yẹn. Àmọ́ oúnjẹ mi ọjọ́ lásán wọ́n ṣe nìkan ni o, wọ́n ṣe freedom ni o, wọ́n ṣílé ni o, wọ́n rìtáyà ni o, gbogbo oúnjẹ tó bá ṣe ń bẹ̀ á ṣe bísímìlá á ṣe kí ni o á sì pé sọ́hùn á jà wáyà dáadáa. Àmì tó bá ti yàtọ̀ sí yẹn ó pẹran ó fi sọrí ọdún ẹbọ tán máa ń ṣe ní 24, 25 yẹn èèwọ̀ nìyẹn fún mùsùlùmí àtàwálà kó ṣe bísímìlá èyí tọ́lọ́run ò fẹ́ kó jẹ ló jẹ yẹn pé èyí tó rinlẹ̀ jù náà ra àwọn àǹfààní yẹn nígbà tí wọ́n bá ṣe bísímìlá sí ká mọ̀ jẹ́ irú yẹn ìtẹ́yìn ni ó ṣe léèwọ̀ fún rẹ̀ ní ó pọ̀ ayé ó sì yóò ṣòro gbé fún un
pé alẹ́ à ń lọ restaurant à ń ra oúnjẹ wọlé à ń ra chicken à ń ra adìyẹ pé tá a bá ti ra yẹn lópin ìgbà tí ò bá ti ní kó bá yẹ ti wa tá a bá ti ra ká ṣe bismillah àmì èyí tó dáa jù lèyí tó bá dúró lójú wa lọ́yẹ pé láwọn adìyẹ yẹn ni because fún health kìíní gan ṣóyè kò fún health wise gan kò ṣàǹfààní tó pọ̀ tó bẹ́ẹ̀ èyí tá a bá rà tá a bá pa fúnra wa yẹn ìyẹn tún máa ń sábà dáa jù àti pé bọ́ ṣe máa ń pa òye pa dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn chicken yẹn àtàwọn nǹkan míì tó tún rọ̀ mọ́ téèyàn tó padà mọ̀ tó láti lè kó fún ṣùgbọ́n òní kéèyàn wá wù yàn jẹ bẹ́ẹ̀ kéèyàn fúnra díẹ̀ fún rẹ̀ àbí kó máa ṣe fún rẹ̀ kó sì pé òun lòún pa fúnra wọn àmọ́ tó bá di ìyàlẹ́yìn eléyìí ó yóò lọ lé oúnjẹ ni ó ra roasted chicken ó ra gbogbo ẹ̀ tó máa ń rà yẹn tó bá ti ṣe bismillah sí ó máa jẹ́ lọ nìyẹn àmọ́ kò gbọ́dọ̀ lóun fẹ́ lóru ẹ̀rú principle yẹn láti lọ fi jẹ́ oúnjẹ Christmas Allahu a'lam. Okay, ẹ̀kan ní àwọn ọmọ ìyá ní how can I join the Zoom? Ìdí tàbí remove yìí kí gbogbo link yẹn ni pé àwọn kan wà tó jẹ́ pé bóyá 80s ni wọ́n ní o àbí kankan ni wọ́n wọlé bá a ṣe post link yẹn síta sórí Facebook. So ẹ̀tẹ́ bá fẹ́ join Zoom bóyá a máa wá àwọn ìgbésẹ̀ kan bóyá a máa gba email yìí tá a máa send ẹ̀ sí. Ọ̀tẹ́ bá join wa lórí àwọn Telegram àti WhatsApp. Tó pé bá a ṣe post ẹ̀ sórí Facebook oníkálukú lórí bẹ́ẹ̀. So mo wá rí àwọn strange bíi Kadio àbí Alexander àwọn kan bẹ́ẹ̀ so àwọn orúkọ yẹn orúkọ àwọn bóyá bíi àwọn ará òyìnbó ni tó jẹ́ pé tẹ bá láwọn láti wọlé wọ́n fẹ́ distractive program yẹn ni Ọlọ́run ò dẹ̀ nígbà fún wọn. Now tí a bá ní àwọn ìbéèrè sí inshallah fún àwọn ṣèkwa síwájú ká tó bá wa because àwọn ṣèkwa máa tún bá wa summarize tẹ̀sí yẹn like straightforward fún àwọn tó bá fẹ́ tẹ̀lé inshallah. So a fẹ́ tẹ bá ní àwọn ẹni ìbéèrè sí inshallah ẹ jẹ́ á béèrè síwájú. Mo rò pé àwọn brothers wa àti àwọn sisters wa ẹ ní ìbéèrè àbí? Okay. Kò sí ìbéèrè o. Okay, mashallah. So inshallah àwọn ṣèkwa máa bá a kà lójú gbére fún sí inshallah lórí tafsir ẹ jẹ́ ń share screen yẹn padà. So now Sheikh, Assalamu alaikum Sheikh. Now ṣá ń gbọ́ mi báyìí. Now I think we're inside. So kí ni application tá a la fẹ́ fi máa kà yẹn àìtí gẹ́tẹ̀ so màá padà so láti máa lè lọ. Okay, ready. Now bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ألف لام so kákíyèsí bí alif yẹn kò gbọ́dọ̀ jẹ́ alifu so alif dhalikal kitabu la rayba fihi irú eléyìí sìn a lè dún bí dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin àmì méjì tá à ń rí yẹn ìtumọ̀ yẹn ni pé aloption a lè dó lórí àmì alákọ̀ọ́kọ́ kí ní bí ọmọ mẹ́ta tó máa wà lórí ìsá yẹn a lè dún bí la rayba so ká gbé fihi hudan lil muttaqin so láì ní pẹ́ much. ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة الذين aṣèkínní ara gébí hamza yẹn torí sùkúrù ló gbà الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما
رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك. Àwọn náà ti sára bí máa àfagùn àlefàálẹ̀ mẹ́rin àlefà bíiáràkà mẹ́rin a sì lè fà ní mẹ́fà bí máa ń ṣe akẹ́kọ̀ọ́ pé bí máa ń àbíká ní bí máa ń bí máa ń bí máa ń zila ilayka wa máa ń zila min qablik wa bil akhirati hum yuqinun wa bil akhirati kanotive ẹ̀ tá ní kí ṣe tá ẹlòmí ò pàyín pọ̀ báyìí akhirati ìkọ́ àwọn ọ̀rọ̀ wà lẹ̀ mọ́ bí òkè bí èrìgì báyìí tá kí ṣe tá akhirati wa bil akhirati hum yuqinun kanotive bẹ́ẹ̀ أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم agbọ́dọ̀ sọ pé mi ń rọ̀ torí pé ṣẹ́dá wà lórí rọ̀ yẹn àní pé tàbí sáré jùlẹ̀ mi rọ̀ هدى من ربهم هدى من ربهم هدى من ربهم من ربهم ṣẹ́dá ẹ̀rọ yẹn gba ṣẹ́dá báyìí náà gba ṣẹ́dá so agbọ́dọ̀ fún kálukú lẹ́tọ̀ ẹ̀ أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون téèyàn bá rẹ̀ fẹ́ fà ó fẹ́ ka gbogbo ẹ̀tàn ó lè ka tán náà kì í ṣe dandan kó dúró bí mi rọ̀ bí mi yẹn أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم إن agbọ́dọ̀ ṣe kí ni agbọ́dọ̀ ọ̀nà mú ká jẹ́ kí àwọn èèyàn gbóòórùn nùnù tó gba ṣẹ́dá yìí téèyàn bá fọwọ́ síbi mú ẹ̀ yóò mọ̀ rí pé ìran mú jáde gúnnà innal ladhina kafaru sawa'un alayhim a ṣe ìdáhùn mẹ́yẹn sawa'un ní ọgbẹ́ sawa'un alayhim سواء عليهم أأنذرتهم الهمزة àkọ́kọ́ á pè tó hàn hamza kejì á pè tó hàn yẹn lọ́pẹ́ ní tahqiqul hamza أأنذر àní dárì أأنذري ẹlòmíì ò máa fún ṣẹ́dẹ̀ rọ̀ yẹn ní kẹsìrọ̀ nínú àwọn mistakes tí ó máa ń lágbára púpọ̀ ni. أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم
فأنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم tẹ̀síìrù nìyẹn kí n wá lọ pè é gbà tí èèyàn fẹ́ hà fún èèyàn kàn ra pè é tí ó pè é wá ti lọ hà fún jù pé tẹ̀síìrù máa jáde bí ìgbà tí èèyàn fẹ́ hà kẹlẹ̀bẹ̀ nìyẹn. ọ̀tàmọ̀ lọ kò ní jẹ́ là ọ̀tàmọ̀ láwù kan ọ̀tàmọ̀ lọ wá ṣe tẹ̀síìrù lafzul jalala. ختم الله على قلوبهم وعلى سمعهم a rí pé èèyàn gbọ́dọ̀ fi pé èèyàn gbọ́dọ̀ mọ bá a ṣe ń pe a bá a ṣe ń pe ha bá a ṣe ń pe ha bá a ṣe ń pe a ti alif ẹni tí irú sam'i tí ò rí ń tàǹkà kó mọ nǹkan tá a pè sam'ihim fẹ́ni ó mọ̀ pé àyìn àti ha ló tẹ̀lé àwọn yẹn wa ala sam'ihim وعلى أبصارهم غشاوة táwù yẹn mọ̀rùbútọ̀ yẹn aṣọ di ha tàbá fẹ́ dúró lé lórí tàbá fẹ́ dàpọ̀ غشاوة á pé àrùn mú sí so ọ̀nà méjìlá lè gbà ká sọ wípé ń sìn ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة أنا كان أبدا وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ayé pé táwa ti fẹ́ dúró lórí táwù mọ̀rùbútọ̀ á dúró lórí ẹ̀ bìlẹ̀ ha bí kà fẹ́ pé ha ló wà ń bẹ̀ al-qari'ah so o nìyẹn báyìí so bí a ṣe kà yẹn nìyẹn wà mìíràn àràmú a sì jẹ́ kí gúnà yóò jáde wà mìíràn sí máyìn so ẹnìyẹn gbọ́dọ̀ máa gbóònù pé yàwó kan fẹ́ jáde ìbọ́ọ̀mù nìyẹn máyìn wà mìíràn agbọ́dọ̀ fún un ní ìwọ̀ tiẹ̀ ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر ẹnu tí ṣe o apẹ̀lú níbi láàyè a sì pé Allahu síwájú láàyè bí tẹ̀ríkìkù ni tẹ̀ríkìkù lafzu jalala torí pé kí ni ó gba kẹsìrọ̀ níta sì kà síwájú ẹ̀ náà ó gba kí ni ó gba kẹsìrọ̀ آمنا a ṣe kí ni o a ṣe ìdáhùn a ṣe mọ́dún bádàlì ń bẹ̀ a fi hàn a pa mọ́dún yẹn ní kí ni olódiwọ̀n méjì a ní tẹ́lẹ̀ gan náà so a ní wọnú tẹ̀jú ìdíyẹn jù nìyẹn. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين fẹ́ndé mi jẹ́ wà lè gùn tó bẹ́ẹ̀ o lè kọ́ tẹ̀ ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا يخادعون يندال دا كوجي دا يخادعون الله والذين آمنوا يعني دومه وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا في قلوبهم مرض
فزادهم الله مرضا في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون ولهم عذاب أليم بما كانوا يكذبون اللهم ارحمنا بالقرآن كذا سو كانوتي ماشين كادي دي جزاكم الله خيرا. نعم بارك الله فيكم شيخ الشيخ إيه مقدم ده؟ جزاكم الله خير. شيخ àmì abẹ́sàn kankan àbí? Rárá sà. Okay. So Jazakumullahu khairan. Ẹ jọ̀ọ́ bóyá ṣé mo lè make suggestion kan bóyá yẹn dẹ̀ máa gba time wa bóyá tí sheik bá ti kà fún wa nígbà tí kò tẹ̀ ju verse mélòó kan ká bóyá from next week àbí anytime dẹ̀ ká náà máa gbìyànjú ká náà máa ẹni tó bá fẹ́ make attempt láti kà náà ṣé ìgbàláyè lè wà. Ní application tá a sọ yẹn tá a bá bẹ̀rẹ̀ sí lò ń sìn so yẹn máa ń rọrùn ó máa ń jẹ́ kó rọrùn dáadáa so fún láti máa lè ká tẹ̀lé pé so ó máa ń delay díẹ̀ so wọ́n máa pause ẹ̀ tó bá ti kà tá àwa náà kà wọ́n á tún play ẹ̀ á tún máa kà so ìyẹn wà òkè dáadáa màá sọ fún olóòtú kan download kìíní yẹn. Ó dà sá. Ó dáa sà, jazakumullahu khairan. inshallah jazakallah khairan sheikh barakallahu fikum. So ẹ jọ̀ọ́ verse tí a délé ní òun náà ní ibi tá a ti dúró pé fi qulubihim maradun fazadahumullahu maradan. Fún àwọn tá a wà ní education Yorùbá dín education ẹ jọ̀ọ́ assignment tí a fẹ́ fúnra wa òun náà ní pé tafsir tí sheikh tún fún wa léni dé ibi tá a délé ní a máa fẹ́ gbà yín pé kí ẹ lọ kò ń ṣe yíyá wípé ẹ lè túmọ̀ ẹ̀ fúnra yín láti suratul Fatiha tá a ṣe last week dé ibi fi qulubihim maradun wípé ẹ máa mọ ìtumọ̀ ẹ̀ aráàfin kọ̀ọ̀kan àti kìíní kọ̀ọ̀kan so bóyá a máa tax wa ní assignment pé bóyá títí in 2 weeks time kí ẹ sẹ́yìn ẹ̀ sórí mọ̀júmọ̀ yẹn so láti ibi tí sheikh ti gbélé láti suratul Fatiha kẹ́kọ̀ọ́ ká kẹ́dẹ̀ tu ní gbèrè fún bẹ́ẹ̀ so inshallah àrùkún àmà lè ṣe yẹn inshallah. Ṣé pẹ̀lú tafsir àbí a kàn máa tú lásán sà? Pẹ̀lú tafsir yẹn. Inshallah, subhanallah Amira. Do you hear me? Wọ́n ń gbọ́ yín o. Inshallah Rahman. Inshallah. Àbí ṣé akọ̀mẹ́kà lásán ni láì máa lo tafsir? Ẹ já ṣe gbogbo ẹ̀ tó ń káàkó lè ṣe débi tí a bá lè ṣe dé. Ok inshallah. So nǹkan tí tún lè ràn wá lọ́rùn ni pé a lè gé ibi tí sheikh ti tú tafsir yẹn bóyá kí sheikh tẹ́ bá lè bá ka tafsir yẹn ní gbèrè fún wọn so a máa cut ibẹ̀ yẹn fún ẹni tó bá fẹ́ lọ ṣe mọ̀ọ́jà ẹ̀. Tí mo fẹ́ sọ náà nìyẹn pé bóyá kí a cut ibi tí ustaz bá ti fẹ́ ṣe àwọn kíní kéékèèké yẹn so that a máa lè máa gbọ́ separately. Ok ó dà pé àwọn sheikh bá wa ṣe ń last time náà ṣe ẹ máa bá ṣe náà à ń gbẹ́ ṣe. So alif lam mim so Allahu a'lamu bi muradihi bi dhalik ọlọ́run ló máa tó gbà lérò pẹ̀lú ẹ̀ so àní máa yà káàkiri ọ̀rọ̀ táwọn afá sọ lórí ẹ̀ mọ́ dhalika ìtumọ̀ ẹ̀ ní hadha ẹ̀gbẹ́ dhalika tẹ́lẹ̀ dẹ̀rẹ́ ó ń túmọ̀ sí pé ẹni tó bá jìnnà sí wa ọlọ́run wa fi ń túmọ̀ pé ìtumọ̀ ní pé eléyìí dhalika alkitab ìtumọ̀ ẹ̀ ní hadha alkitab tíra yìí o ìyẹn Qur'ani yìí o alladhi yakrahuhu Muhammadun èyí tá nàbí ń káyì la rayba ìtumọ̀ la rayba ń bẹ̀rẹ̀ ní kíni la shakka wọ́n lè fún wọn lọ́wọ́ option pé la rayba wọ́n wá fún option méjì rẹ̀ la shakka ẹ̀rí la dayr so la shakka náà ni pé kíni la rayba kò síyè méjì fihi nínú Qur'an yẹn o pé ọlọ́run fi ń tọ́ka sí
fihi nínú Qur'an tá a sọ yìí o pẹ̀lú bí tá a ṣe sọ kalẹ̀ yìí ìtumọ̀ ní pé látọ̀dọ̀ Ọlọ́run ọba àlekè ọlá ló ti wá látàdé fi síbẹ̀ wọ́n máa ń fi ṣe náfúyù ní pé n tí ò exist kò sí tó ń jẹ́ iyèméjì mẹ́ pé ó ní húdà pé ìyẹn ni pé àádìn sáàbù gbogbo àwọn ibi tí wọ́n ti ń kó ti náà wò ṣe gbogbo ẹ̀lẹ́ sọ̀kọ́ àwọn ọmọ ìyá káàkiri ìtumọ̀ húdà ni pé àádìn tó ń fi ní mọ̀nà olùfini mọ̀nà ní Qur'an jẹ́ nígbà tá a sọ pé kò sí iyèméjì ń bẹ yẹn yóò wá máa fi wá mọ̀nà yóò máa jẹ́ olùfini mọ̀nà lil muttaqin fáwọn olùpayọ̀ Ọlọ́run kí làwọn àwọn wo ni as-sairina ila taqwa àwọn tí wọ́n ń ṣẹ́rí lọ síbi kíni o tí wọ́n ń ṣẹ́rí lọ síbi ìpayọ̀ Ọlọ́run bimtithalil awamiri pẹ̀lú wípé wọ́n ń tẹ̀ láṣẹ wàsínábì nàwáhì wọ́n sì ń jìnnà sáwọn nǹkan tọ́lọ́run tó kọ̀ pé kẹ́ ẹ má ṣe lètìkọ́ ìhìm wọ́n fi yẹn páyà bidhalika nara wọ́n fi tí wọ́n ṣe pé wọ́n ń tẹ̀ láṣẹ Ọlọ́run wọ́n jìnnà sí tọ́lọ́run ò fẹ́ yẹn o wọ́n fi ń páyà náà lètìkọ́ ìhìm torí wípé wọ́n fi tí wọ́n ṣe yẹn páyà lètìkọ́ ìhìm bidhalika wọ́n fi tí wọ́n ṣe yẹn wípé wọ́n ń páyà Ọlọ́run wọ́n ń dẹni tó mọ̀nà lọ síbi ìmọ̀nà Qur'an wọ́n fi ń páyà náà ni alladhina yu'minun àwọn tó ṣe pé kí ni o yu'minuna ń bi àyà èyí tó mẹ́ni yusaddiquna àwọn tí wọ́n ń gbà lódodo bil ghaibi nǹkan kọ̀kọ̀ ma ghaba anhum in tó pamọ́ fún wọn minal ba'thi níbi ìgbédìde wal jannati àti ibi àlùjánà tí wọ́n rí wan nari àti iná tí wọ́n rí wọ́n sì gbà lódodo bá Nábì ṣe sọ báyìí wọ́n sì gbà pé wà lóòótọ́ wa yuqimuna as-salah kì í ṣe yẹn nìkan o wọ́n ń gbèrú dúró ìtumọ̀ ní kí ni o ay ya'tuna biha bihuquqiha wọ́n ń kírun náà pẹ̀lú àwọn ìwọ rẹ̀ wọ́n ń pè wọn fi kan lẹ̀ láì kí wọn ṣá akíkandá kan sí bẹ́ẹ̀ náà ni wọ́n yìí ṣe ti ń kírun bálabàla. nígbà tó lọ́n tó tẹ̀síwájú ó ní wa mimma razaqnahum ìtumọ̀ razaqnahum bíi ay a'tainahum nínú ń tà fún wọn kì í ṣe gbogbo ẹ̀ nínú apá nǹkan nínú ń tà fún wọn o yunfikuna wọ́n náà ay fi ta'atillah wọ́n náà síbi títẹ̀lé tọ́lọ́hun wọ́n ní walladhina yu'minuna bima unzila ilayk àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ń tà sọ̀kalẹ̀ fún ẹ ayé al-Qur'an ń tà sọ̀kalẹ̀ fún ànábì náà ní Qur'an ń tà fún òun nìyẹn àwọn tí wọ́n nígbàgbọ́ nù rẹ̀ àti yu'minuna eléyìí ó túmọ̀ ìgbàgbọ́ yu'minuna ti wájú lọ́hùn ó túmọ̀ yusaddiqun ìgbàlódodo wa ma unzila min qablik ayé at-Tawrat wal-Injil wa ghayruhuma èyí tá a sọ̀kalẹ̀ síwájú wa ànábì òun náà ní báíbù àti Tawrat ìta fún Musa àti míì náà tó tún yàtọ̀ sí inú àwọn tá a ti fáwọn tó síwájú lọ wa bil akhirati hum yuqinun àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ọjọ́ kẹyìn wọ́n nígbàgbọ́ nínú kíni o níjọ́ ọjọ́ kẹyìn ayé ya'lamun àwọn tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ kọjọ́ kẹyìn wà ìtumọ̀ ẹ̀yẹn ayé ẹlẹ́ẹ̀karùn ulaika àwọn tá a bá wá sọ àwọn tá à ń sọ yìí ulaika túmọ̀ sí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìtumọ̀ ẹni al-mawsufuna àwọn tá à ń ròyìn bima dhukir ẹlẹ́gbà nǹkan tá à ń sọ síwájú yẹn wọ́n gbàgbọ́ wọ́n gbà wọ́n ní wọ́n tẹ̀lé mọ́nà Kùránì sọ Ọlọ́run ní kí ni o àwọn tá a sọ yẹn o ala hudan min rabbihim wa ulaika humul muflihun àwọn gangan ni wọ́n wà lórí ìmọ̀nà tó wá látọ̀dọ̀ Ọlọ́run ọba wọn o al-muflihuna ń bí ay al-faizuna bil janna àwọn tí wọ́n jèrè pẹ̀lú àlùjánà wọn ò tẹ àlùjánà Ọlọ́run an-najuna minan nar àwọn tí wọ́n sì là níbi ìyà náà. Ọlọ́run wá ní innal ladhina kafaru ẹ̀rí dájúdájú àwọn tí wọ́n ṣe kèfèrí ka Abi Jahal gẹ́gẹ́ bí Abu Jahali àti kí ni o Abu Lahabi àwọn méjèèjì yẹn Ọlọ́run láwọn tí wọ́n ṣe kèfèrí bí irú wọn àtàwọn míì tó tún jọ irú wọn náà Ọlọ́run wá ní kí ni sawa'un alayhim a anzartahum bákan náà lórí lára wọn tó bá ní sàwá á rí pé kí ni o àwọn Yorùbá náà máa ń lò sàwáwù ní gbogbo wa o sàwáwù ní gbogbo wa o ìtumọ̀ ẹ̀ ni pé bákan náà kí nǹkan rí déédéé Ọlọ́run wá ní àsìkò òkè wá sí o àti òṣè wá sí o bákan náà ní lára wọn à ní gbà náà ni ó pè wọ́n wọn ní dá lóhùn sawa'un alayhim a anzartahum tó àwọn nǹkan tá kó tì ń bẹ̀ yẹn bẹ́ẹ̀ bí ká sọ pé ká ṣe kí ni o ká kà á gẹ́gẹ́ bí kọlùnù ṣe kà á so àmọ́ kí ni àní lọ síbẹ̀ yẹn ibi àwọn kẹrọ àti yẹn kákàtú lógeere lọ bẹ́ẹ̀ Ọlọ́run ní sawa'un alayhim bákan náà ní lára àwọn kèfèrí anzartahum bóyá o tiẹ̀ ṣe wáàsí fún wọn
am lam tunzirhum la yu'minun àbó tiẹ̀ ṣe wáàsí fún wọn wọn ní gbà li'ilmi Allahi minhum torí pé ọlọ́run ní ìmọ̀ tọ́lọ́run ti mọ̀ ń pa wọn náà tẹ́lẹ̀ ni àti tó ti kọ́ mọ́ wọn lórí ibú tẹ́lẹ̀ li'ilmi Allahi minhum torí pé ọlọ́run mọ̀ wọn dáadáa minhum dhalika ọlọ́run mọ̀ pé ìyẹn ó ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn fala tatma'u fi imanihim má ro kan pé wọ́n gbà pé wọ́n nígbàgbọ́ wal inzaru ìtumọ̀ inzaru ń bí ìkìlọ̀ tọ́lọ́run sọ pé kó bá kìlọ̀ fún wọn ní gbọ́ ìtumọ̀ ẹni ìlàmún ma'a takhwifin ìsọ fún wọn kó polongo fún wọn pé tọ́lọ́run fẹ́ rè ma'a takhwif kó sì tún dáyà já wọn bẹ̀ láàtẹ̀ bá ṣe èyí náà ní ìyá ní gbogbo tó bá wù kó sọ ìwọ̀n nígbà. Khatama Allahu ala qulubihim ọlọ́run ti fèdí dídí ọkàn wọn ìtumọ̀ yẹn pé tọ́ba alayha ó ti blọ́ọ̀kù ọkàn yẹn wastawthaqa fala yadkhuluha khayrun ọkàn yẹn ti lé wọn ti sópa oore kankan ò ní wọbẹ̀. Wa ala sam'ihim ay mawadi'ihi ọlọ́run ti di ibi tí máa ti lè wọ̀ tó lè wọ̀ nínú tí wọn náà ó ti di pa fala yantafi'una bima yasma'unahu wọn ní ṣàǹfààní pẹ̀lú tí wọ́n gbọ́ minal haqqi tó ti wù kó dòdòdó tó yẹn òdodo tí wọ́n gbọ́ yẹn kò ní ṣàwọn láǹfààní o. Wa ala absarihim gishawa ojú wọn náà àti fèdídí dí ojú wọn àti bò wọn lójú ayégi tọ́ òun kọ́fà ti wà lójú wọn àbó ti wà lójú wọn ẹ̀rí wala yabsuruna al-haqq wọn lè lajú báyìí kan ródòdó kódà bẹ́ẹ̀ bá fẹ́ ti bọ̀ wọn lójú báyìí wọn lè gbà wọn lè rí náà ni ọlọ́run ó ti fi nǹkan dí wọn lójú pa pẹ̀lú iṣẹ́ burúkú fẹ́ ṣe. Walahum adhabun adhim ìyà ńlá ń bẹ fún wọn ìyà tó tóbi ay qawiyyun da'imun ìyà tó nípọn tó tóbi tó lágbára da'imun tí ó máa lọ gbére. Àwọn àyà tó wá ń bọ̀ yìí ọlọ́run sọ yẹn kalẹ̀ níbi àwọn mùnáfìkì ó fi sọ̀rọ̀ pa àwọn mùnáfìkì wa nazala fil munafiqin inú tó sọ kalẹ̀ ọlọ́run bí sọ̀rọ̀ pa àwọn mùnáfìkì ó náà láyà ilé pé wa minan nas ó ń bẹ nínú àwọn èèyàn ayé àwọn mùnáfìkì ọlọ́run sọ yẹn ó ń bẹ nínú wọn gẹ́gẹ́ man yaqulu amanna billah tí ó máa sọ pé àwa nígbàgbọ́ nú Allah wa bil yawmil akhir àtijọ́ kẹyìn kí ni túmọ̀ yawmil akhir ń bí ayé yawmil qiyamah ọjọ́ tá a dìde li'annahu akhirul yawm òun náà lọ́jọ́ tí ó kẹ́yìn láyé ọjọ́ tá a lù gbẹ̀yìn láyé náà lọ́jọ́ al-qiyamah yẹn tí gbogbo ẹ̀dá yóò lọ sọ́dọ̀ ọlọ́run. Wa ma hum bi mu'minin àwọn tá a sì ń sọ tó sì ń sọ pé mùmìnì làwọn yìí àwọn nígbàgbọ́ nú ọlọ́run àtijọ́ kẹ́yìn wọn ò ṣe mùmìnì o wọn ò ṣe olùgbàgbọ́ òdodo o pé ọlọ́run fi kí ni ó fi yẹn tọ̀ pa Nabi sallam ìtàn kò tí wájú yẹn bẹ́ẹ̀ kàn wá kó má dàrú mọ́ wa lọ́wọ́ yukhadi'una Allaha walladhina amanu wọ́n ṣe kí ni o wọ́n ń ṣe ìtànjẹ wọ́n rò bá wọn tan ọlọ́run jẹ àtàwọn tó gbọ́ ọlọ́run gbọ́ kí ni ìtumọ̀ rẹ̀ bí izhari khilafi ma abtanuhu wọ́n ń fi hàn ìyàtọ̀ ohun tí wọ́n ń tán dè sínú wọn ọ̀tọ̀ wọ́n fẹ̀jẹ̀ sínú wọn tutọ́ funfun jáde tó bá rà nábì wọn nábì ya òjíṣẹ́ ní àgbáyé dojẹ́ o tó bá rà àwọn ìgbàgbọ́ òdodo wọn máa bá wọn fẹ̀yìn àmọ́ tọ̀ ní tí wọ́n lọ rèé sọ tó bá dọ́dọ̀ àwọn èèyàn á padà káyà yẹn nísàlẹ̀ ọlọ́run kí ni o bí yukhadi'una Allaha walladhina amanu ìtumọ̀ ní bí izhari khilafi izharu ní ká fi nǹkan hàn wọn náà làwọn onítẹ̀júìdì náà fi máa ń lò bí izhari pẹ̀lú mímọ́ fi hàn khilaf ní opposite má abutọ̀ nùhù látara bátínù inú nǹkan fi sínú wọn ọ̀tọ̀ ní nǹkan fi sínú ọ̀tọ̀ ní nǹkan fi hàn síta mínàlì kúkúrì èyí tó wà nínú wọn yẹn ní ìṣe kèfèrí sọ́lọ́run liyadfa'u anhum ahkamahu ad-dunyawiyya torí pé wọ́n máa ṣe bí pa wọn jẹ́ mùmínì láti lè bá a lè fi dá ipa káwọn ìdájọ́ pé kèfèrí ní táwọn yóò máa pè wọ́n láyé yẹn wọ́n ń fi yẹn disguise àmọ́ tí wọ́n lè farapamọ́ fọ́lọ́run kèfèrí náà wulẹ̀ ni wọ́n tẹ́lẹ̀ pẹ̀lú tó wà lọ́kàn wọn yẹn àmọ́ wọ́n ń gbé ìmánì sójú láti lè má bàa jẹ́ pé káwọn èèyàn dájọ́ kèfèrí fún wọn àbí irú ìyàtọ̀ ẹ kó jẹ kèfèrí lásìkò yẹn ká lè bá a fi kíni o ká lè bá a fi wé bẹ̀ fúnra wọn ọlọ́run ni wa ma yakhda'una illa anfusahum wọ́n ń tanra wọn jẹ ni li'anna wabala khida'ihim torí pé ìjìyà ẹ̀tàn tán ṣe yẹn raji'un ilayhim ń bọ̀ wá ṣẹ́rí padà bá wọn ẹ̀rí wọ́n dami síwájú ni wọ́n bọ̀ wá tẹ̀lẹ̀ tútù fayuftadahuna wọ́n padà dójútì wọn fi dunya wọ́n rí dójútì láyé kí ni dójútì ayé tí wọ́n rí yẹn bí tila'illahi nabiyyahu torí pọ́lọ́ wọn ó jẹ́ ká nábì ó mọ̀ àlàmà abtọ̀nù tí wọ́n fi sọ́kàn yẹn ọlọ́run kan mọ̀ fún ànábì mọ̀ ní kì í ṣe pé ànábì mọ̀ kọ̀ọ̀kan àmọ́ ọlọ́run ó tó àṣírí wọn eléyìí tó ń wò tó ń kí ẹ tó ní mùsùlùmí lòun yìí kèfèrí ni o sí pé wọ́n ṣe nìyẹn ànábì nìkan ni ó mọ̀ wọn ọlọ́run jẹ́ ká ànábì mọ̀ wọn láyé
àmọ́ tó bá tún da tó bá tún kàyà mọ́ náà wọ́n yóò aqabuna fil akhirah ọlọ́run wà tún fìyà jẹ wọ́n iqabu ní ìyà lánà azab yóò aqabuna wọ́n tún wá jẹ wọ́n yà tó bá tún di kí ni fil akhirati tó bá dijọ́ gbé al-qiyamah wa ma yash'urun àwọn onímọ̀ wọn àmọ̀ pọ́nlọ̀ ti jẹ́ ká nẹ́bí mọ̀ wọn àmọ̀ pọ́nlọ̀ mọ èdè wọn wà má yash'urun ìtumọ̀ ní kí ni wọn àmọ̀ ay ya'lamun wọn àmọ̀ yìí pé anna khida'ahum li anfusihim pé báwọn ṣe ń ṣẹ̀tàn jẹ yẹn ẹ̀mí àwọn làwọn ń bà á jẹ́ ẹ̀mí àwọn làwọn ń ṣẹ̀tàn jẹ́ pé tó bákan náà ó ní nọ́mbà 10 tó tẹ̀lé so mukhada'an bí pé kéèyàn máa ṣe kí ni o wọn ìmọ̀ tọ́lọ́run jẹ pé wọ́n tọ́lọ́run jẹ yẹn so bí ìgbà téèyàn sọ pé mo fìyà ìkọ́ọ̀bù mẹ́rin pé èèyàn fìyà jẹ lágbájá pé tó fi qulubihim maradun so ìtumọ̀ tó kàn gbé wá ní ànímọ̀ yà káàkiri torí pé à ń ṣe bí ìgbà tó pa àwọn kíláàsì ni fi qulubihim maradun nínú ọkàn wọn yẹn o àárẹ̀ wà ń bẹ àárẹ̀ wo lọ́lọ́run sọ kí ni ìtumọ̀ maradun mi bóyá orí fífọ́ àbí ẹ̀dọ̀ dúdùn ló bá wọn pé mọ́rọ́dún tọ́lọ́run sọ bẹ́ẹ̀ ni ṣákù iyèméjì iná ni wọn yẹn kò balance ọkàn wọn ṣe ń rò pé ṣé islam àbí islam kọ́ wá ní fáákún mùnáfíkì ní fáákún bẹ lọ́kàn wọn ṣọ̀bẹ́ ṣe lú ó wà ní ọkàn yẹn torí bẹ́ẹ̀ ni kí ni o torí bẹ́ẹ̀ ìṣe ní fáákún yẹn fọwọ́ yumridu qulubahum òun ní wọ́n á jẹ́ kọ́kàn wọn ó ṣàárẹ̀ yìí ní káàárẹ̀ bọ́kàn wọn ìṣeyèméjì sọ́lọ́run yẹn ìmọ̀gbà tọ́lọ́run mú wá yẹn ayé yud'ifuha òun gangan ní ṣe kí ni o òun ní jẹ́ ọkàn yóò máa lẹ ayùdọ̀ ìfọ̀ onídọ̀ àfà ọkàn yẹn tó bó ṣe lọ nìyẹn onídọ̀ àfà ọkàn òun ló ń sọkàn wọn dàárẹ̀ torí pé wọn àwùlẹ̀ nígbàgbọ́ yẹn ẹgbẹ́ tá pé èèyàn bá nígbàgbọ́ tí gbàgbọ́ yẹn dúró ni tó kò ní jẹ́ máa dá òtún mọ́ tó ọkàn tí ò ní ṣàárẹ̀ mọ́ ó ti dọ́lọ̀ mọ́ nìyẹn ìtumọ̀ pé ó ń ṣàárẹ̀ ń bẹ̀ yẹn òun náà ni pé kí ni kò dúró lójú kan kò tébù ọlọ́run walahum azabun alimun ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ ń bẹ fún wọn o fazadahumullahu marada àárẹ̀ tí wà lọ́kàn tẹ́lẹ̀ ọlọ́run wá tún wá lékún àárẹ̀ yẹn ìtumọ̀ ẹ̀ ní pé kí ni o àárẹ̀ tọ́lọ́run tún jẹ́ ó lékún sọ́kàn wọn ìbànújẹ́ tọ́lọ́run tún jẹ́ ó tún bá wọn yẹn bima anzalahu minal qur'ani likufrihim bihi ìtọ́lọ́run tún sọ̀kalẹ̀ sí qur'ani tó sọ̀kalẹ̀ láti inú qur'ani yẹn àti àìnígbàgbọ́ rẹ̀ tán ṣe kèfèrí sí qur'ani yẹn ó tún jẹ́ ìlékún fún àárẹ̀ tó ti wà lọ́kàn wọn náà tẹ́lẹ̀ bàtà nábì pé rẹ̀ ló jíṣẹ́ fún kò gbà wọn gbà fún nígbà tí qur'ani tún bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ so tó sì ta wọn láyà pé ẹ múrú ẹwà tán rí mú wá yẹn ó tún jẹ́ káàárẹ̀ ọkàn wọn tún pọ̀ sí náà tó ti bẹ́ẹ̀ wọn tó gbà sílá walahum azabun alimun ay mu'limun ìyà ẹlẹ́ta ìlérò ìyà téèyàn yóò máa jẹ tí yóò máa kérora yóò máa bá wọn yóò máa jẹ tiwọn bima kanu yakzibun tó tá a bá pè ní yakzib torí pé kìrá wà ń bẹ a lè ka yakzibun a lè pa ní yukazibun méjèèjì náà ló lọ tá a bá ní bima kanu yakzibun tá a fún záìlì yẹn ní ṣẹ́dá ìtumọ̀ ẹ̀ ni pé in tí wọ́n ń sọ yẹn o nígbà wọn nígbàgbọ́ o irọ́ ni wọ́n ń pa torí irọ́ tí wọ́n sì pa tán láwọn nígbàgbọ́ tí wọ́n sì tó nígbàgbọ́ yẹn o ni wọ́n fi gbìyà àmọ́ tá a bá fún gíláàlì yẹn ní ṣẹ́dá ta ní yukazibun ìyẹn ni pé kí ni o wọ́n pa nẹ́bì nírọ́ wọ́n ó jìyà ẹlẹ́ta ìlérò torí pé wọ́n pa nẹ́bì nírọ́ pé a tù bẹ́ẹ̀ wọ́n ó jìyà ẹlẹ́ta ìlérò torí pé wọ́n parọ́ páwọn ní mọ́nì sọ ọ̀nà méjèèjì náà ní kí ni o ọ̀nà méjèèjì náà lọ wallahu ta'ala a'lam. Jazakumullahu khairan. náà Ustaz, mo ṣàkíyèsí kan ibi mo fẹ́ bẹ̀rẹ̀ question ni o Naam. ẹ tẹ̀síwájú àmì. ibi tí ọlọ́run bá ti sọ pé khatamallahu ala qulubihim yẹn wa sam'ihim ṣe rí ibẹ̀ yẹn máa ta oko tó bá lọ sọ wípé ṣèbọn náà bá náà ló fi kíní sí wọn lọ́kàn ṣùgbọ́n ní ọlọ́run bá òṣèwájú wa máa dá wọn lẹ́jọ́ pẹ̀lú wípé òun náà ló fi sílì yẹn sọ bẹ́ẹ̀ kẹ́ bá tún ibẹ̀ bá fẹ́ lójú díẹ̀ sí. Naam, alhamdulillah rabbil alamin. Àkọ́kọ́ ni pé inú àwọn nǹkan táwọn oníròrí mi máa ń gbé wá ni pé ẹ̀sìn bọ́lọ̀ náà ní wọ́n ṣe kèfèrí tẹ́lẹ̀ kí ló tún wá ń fìyà jẹ wọ́n sí ọlọ́run ní inna hadaynahu as-sabila imma shakiran wa imma kafura ó dá wọn lójú gbangba pé orí irọ́ làwọn wà ó di àmọ́ torí pé wọn fẹ́ gbà yẹn ló wà lẹ́mìí wọn tẹ́lẹ̀ ọlọ́run náà wá mọ̀ ló pé ẹ fẹ́ gbà yẹn ẹ máa dẹni tí ó máa lẹ́tọ̀ọ́ sí ìyà ọlọ́run pé àìfẹ́ gbà tí wọ́n ti dúró sí tẹ́lẹ̀ yẹn
ọlọ́run náà wá mọ̀ fi yẹn ṣe punishment fún wọn pé nígbà táyìn ti lẹ́gbà yẹn ọkàn yín kó dí pẹ̀ta ìyẹn náà ni nígbà tó lọ́run sọ́nù suratul mutaffifin pé kalla bal rana ala qulubihim ma kanu yaksibun téèyàn bá ń dẹ́ṣẹ̀ tó ń dẹ́ṣẹ̀ wọ́n máa kan dúdú sọ́kàn yẹn tó bá ti ń túbá wọ́n máa nù kó mẹ́ padà àmọ́ tí ò bá túbá tán ká dúdú sí ọkàn yẹn ó ṣe dúdú tán yányán nìyẹn ìmánì ò ní ṣe láǹfààní mọ́ wáàsí kankan ò ní ṣe láǹfààní mọ́ ṣe irú ẹ̀ náà ní ṣe sí àwọn kèfèrí torí pé wọ́n wulẹ̀ ti mọ̀ òdodo tẹ́lẹ̀ pé àríkọ́ ọlọ́run ti sọ pé dáhùn ìgbà fi òdodo ó ti hàn sí yín wọn ní àyà mẹ́lọ ní laqad ji'nakum bil haqq àti mú òdodo wá fún yín ṣẹ́ẹ̀mọ́ wá tún sọ pé ẹ̀rí ni ṣẹ́ẹ̀mọ́ kórìíra ẹni apáni wa laysa yasihu fil adhani shay'un idha ihtaja an-naharu ila ad-dalili kò tún ilà káyò pé mọ́ nìyẹn wọ́n sì bá ṣẹ̀ tó ní láti lọ́sọ̀rọ̀ ẹ̀kọ́ láwà aago kan ọ̀tán ó jẹ́ tó wá sọ pé kí ló fẹ́ sọ fún pọ̀tàn láwà bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tọ́lọ́run mú wá fún wọn yẹn ó clear sí wọn lóòótọ́ àmọ́ àárẹ̀ tó wà lọ́kàn wọn yẹn àwọn aláwọn ò ní gbà níṣẹ́ tẹmọ̀yìn tí kí ni tí Abu Lahab Jali tó náà fi ń dá nábì lọ́nà yẹn aláwọn ò ní gbà níṣẹ́ pé òun ò ní gbà àwọn mọ̀ lódodo tóòtọ́ àmọ́ àwọn ò ní gbà tí wọ́n ń takò káàkiri ọlọ́run ló mọ̀ fi kí ni ó fi ìdídì yẹn bí wọn lọ́kàn pé ẹ̀yin ti ṣìnà o ẹ̀ ní gbọ́ nígbà tọ́lọ́ náà sì láyé wá ń sìn ó ní pẹ̀lú kí ni o pẹ̀lú tí wọ́n ń ṣe ni ní tí wọ́n ń ṣe yẹn ló fa tọ́kàn wọn fi dúdú bí wọ́n ṣe wá sí fún yàn sí kó dẹ̀ mọ̀ kó dodo ni kó wá lagídí ó lagídí lénìí ó lagídí lọ́la ọlọ́run wà mọ̀ kádàrá àyà yẹn lé lórí kò wá ní wulẹ̀ ní gbọ́mọ́ kò sí tẹ́ lè ṣe èèyàn máa jẹ́ ìjìyà fún un ẹni tó bá ń dẹ́ṣẹ̀ tí ò wá túbá bọ́ọ̀lọ́run náà ó ti jẹ́ kó dẹ́ṣẹ̀ yẹn tí ó fi rí ìbínú ọlọ́run irú ẹ̀ náà nìyẹn náà torí pé ọlọ́run wulẹ̀ ó ti fún ní gbogbo excuse tó yẹ kó fún un ó ti fún gbogbo àlàyé tó yẹ kó fún un so àwọn ni wọn àgbà so in tó fà ọlọ́run ti padà sọrí bẹ́ẹ̀ fún wọn mà kánú yakzibun pẹ̀lú pé wọ́n ń parọ́ páwọn ní ìmánì wọ́n sì ní ìmánì pé wọ́n ń parọ́ páwọn jẹ́ ní ire wọ́n sì jẹ́ ní ire pé ọlọ́run á ní kí ni o ìjìyà yóò máa jẹ́ kí ni yóò máa jẹ́ tiwọn so ìbá ṣe bẹ́ẹ̀ ọlọ́run kànkan sí wọn létí ó fèdí dí wọn létí yẹn àbí kò jẹ́ kójú wọn rí yẹn pẹ̀lú pé wọ́n wulẹ̀ ti kórìíra nǹkan yẹn tẹ́lẹ̀ náà ni torí pé kọ́tò dípà nẹ́bì dé ni gbogbo wọn gan ti ń retí mẹ́sẹ̀gì wọ́n ti mọ̀ pé nẹ́bì kan ń bọ̀ àwọn Yahudi ti mọ̀ bẹ́ẹ̀ àmọ́ nígbà tó di pé wọ́n ń retí pọ́dọ̀ àwọn olóyè kó ti wá àwọn Bani Israẹli ń retí pọ́dọ̀ àwọn olóyè kó ti wá torí pé ọ̀gọ̀rọ̀ àwọn ànẹ́bì ọ̀dọ̀ wọn ló ti wá ìyẹn làwọn ń retí pé kó dé báyìí káwọn dẹ́gbà fún àwọn gbà tí kíni o walamma ja'ahum ma arafu kafaru bihi nígbà tí mọ̀tẹ́lẹ̀ nígbà tó wá dé tà nẹ́bì dé yẹn wọ́n á ṣe kí ni wọ́n á ṣe wípé àwọn ògbà ẹ wò kéta ẹ wò kórira lápẹ́ ìwọ náà tó bá ń bínú pé ibi tọ́lọ́run gbóore ẹ̀ sí èèyàn fẹ́ jìyà lọ́dọ̀ ọlọ́run nìyẹn so yìí tó fà á tí wọ́n fi padà dẹni yẹn ni pé wọ́n wulẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ àmọ́ nígbà tí wọ́n takò yẹn ọlọ́run wá fi ìdídí dí ọkàn wọn náà ó wá fi ìdídí ó fi jí wọn létí náà ó sì fi gàgá ó fi bò wọ́n lójú wọn à lè ródòdó yẹn pẹ̀lú pé wọn à ródòdó yẹn náà wọ́n tún wá jìyà lé lórí kì í ṣe pé wọn à ródòdó yẹn wọ́n mọ òdodo yẹn wọn lọ́run kò jẹ́ kí wọ́n lè gbà torí pé wọ́n lè fẹ́ takò náà tẹ́lẹ̀ pé so Allahu alam. àìsí ìkórè ọlọ́run fún yẹn pé ẹni tó wá jẹ́ kèfèrí báwo ni ọlọ́run tó fi jẹ́ ń yà ọlọ́run ó ti la ọ̀nà ẹlẹ̀ fún àpẹẹrẹ tó bá fẹ́ tẹ̀lé lókù ẹnìkan ò ní pè rẹ̀ lóhùn tẹ̀lé Jésù sí nígbà tó bá tọwọ́ bọ báìbù ẹ̀ tán farọ́ ọbẹ̀ ya yẹlẹyẹlẹ fún àtàwọn ọ̀rọ̀ burúkú tó wà ń bẹ̀ ẹnìkan bọ́lọ̀ ń jà ó sì kíní kan ọlọ́run wá rìn tí ọlọ́run bá ṣe ra fún àfáà Yusuf Adépọ̀jù tó bá ti ń sọ àwọn rẹ̀ yóò mọ̀ rẹ́rìn tó ń wí àwọn ọ̀rọ̀ tó takora àwọn ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ létí tí òwe tẹ pé níwèé tọ́lọ́run àwọn náà mọ̀ pé rọ́ ni àwọn ọ̀rọ̀ ilé ìjáde wá láti wá dìfẹ́ǹdì torí pé bísínẹ́sì làwọn ń ṣe lẹ́bi rí bíi 5-6 lódìdí bíúdì kan ẹ̀sìn ọlọ́run kan nù nǹkan lòun kó mọ́ sí wa lọ́nà. Jazakumullahu khairan. Àmín. Jazakumullahu khairan Sheikh. Ṣé a ní ìbéèrè mi? Tí a bá ní ìbéèrè mi, inshallah kí a ti lè bẹ̀rẹ̀. Inshallah tó bá sí ìbéèrè, a ní àwọn comments. So, ọ̀kan ní àwọn sister wa ní kí a bá wọn ṣe audio kìíní. So, inshallah bóyá a lè extract video yẹn, especially ibi tí a ní a máa ṣe assignment. So, a máa send it sórí group yẹn. Inshallah láti lè ṣe ìmọ̀rọ̀jà ẹ̀. Now, so inshallah tó bá sí ìbéèrè, a máa kásẹ̀ lẹ́yìn níbi inshallah. So Sheikh, Arabiya class ṣé
ká postpone ẹ̀ àbí báwo ni Ṣé ọ̀la máa ṣe náà máa ṣe yẹn lọ́la ni? lọ́la Ká má inshallah dáhùn yẹn láti gbà pẹ̀lú àwọn ará Nàìjíríà oní dátà. bẹ́ẹ̀ ni A ṣe lọ́la. A lè ṣe Okay. tẹ́sì wa náà. inshallah jazakumullah khairan sheikh so alhamdulilayi rabbil alamin barakallahu fikum sheikh akí àwọn sheikh wa gan látàárọ̀ pé kí Allah kó jẹ́ kó bá wa san ẹlẹ́san ńlá kí Allah kó jẹ́ kó bá wa san ẹlẹ́san ńlá fi dunya wal akhirah àdèkí àyìn ìyàwó náà ti wà lórí ìkàlẹ̀ ọláyì owó lẹ́ẹ̀ ná ẹ̀rọ dátà dátà ní kọ́kọ́ àsìkò gan tẹ́ tún lò nínú bíi abẹ́ Allah subhanahu kó jẹ́ ọ̀tán tó máa ń sọ fún àwọn tó jẹ́ pé ọ máa ń jókòó láti kọ́ Quran ọláyì ẹ̀san ńlá ni ẹ̀san ńlá ni a mọ̀ pé a sì ní the same building àbí the same house so Ànábì sọ́sà ní ẹnikẹ́ni àwọn kan tó jẹ́ pé tó bá kó jọ pọ̀ tó jẹ́ pé kí ló ń ṣe ń bẹ̀ wọ́n ń ṣe ìrántí ọlọ́ba Allah òun náà ní pé wọ́n ń kọ́ Quran wọ́n ń ka Quran wọ́n dẹ̀ ń kọ́ ìtumọ̀ Quran wọ́n dẹ̀ mọ̀ kí ni pé ọlọ́ba Allah máa tó yẹ máa rán màláíkà kalẹ̀ sí wọn ọlọ́run dẹ̀ máa ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún wọn títí tá máa fi kú láàyè ibẹ̀ yẹn so abẹ́ Allah subhanahu wa ta'ala kó jọ kó ṣe bẹ́ẹ̀ fún wa kó fún wa ní ládàá gbogbo òwe tí ó ń wà nínú Quran àmì ọ̀gbàrà alamin inshallah máa gbé ohun yẹn fún àwọn ṣe ìpànsẹ̀ kan bá wa round them up inshallah pẹ̀lú ìgbaniyanju inshallah. Náà alhamdulilayi rabbil alamin kí ọlọ́run ọba àlekí ọlá kó jẹ́ kí àwọn nǹkan tí à ń kọ́ yìí kó jẹ́ kó wúlò fún wa kó sì má ṣe ní ìbálẹ́jọ́ aburú fún wa tó kò sí àwíjàre fún yàn tọ́tí wọn náà bá ti gbọ́ tó o sì ti mọ̀ yẹn ìjọ yẹn ọlọ́run ti bí ẹ pé kí ló tó lò gbogbo àwọn nǹkan tá a dẹ̀ ń kọ́ yìí ká má fi ṣàwàdà nǹkan tó níye lórí tó sì tóbi púpọ̀ ni so ní ìsìn alẹ́ mọ́ tètè mọ iye pé àṣẹ nǹkan lọ́wọ́ ìjọ táwa náà bá fẹ́ lò àbí táwa bá fẹ́ kọ́ yẹn lámọ̀ pé kìíní ìtóbi tá a bá sì là níyàn rẹ pẹ̀lú ẹ̀ ẹ̀rí tó bá tún wá dijọ́ ìwé àkèyàmọ̀ á tún wá gba ìlọ́po ládàá so ló jẹ́ pé àwọn nǹkan táwa gbé kalẹ̀ so ní bírè so eléyìí tí ó kàn ń jẹ́ ti public ń bí so àwọn ìta ń ṣe tó jẹ́ mọ́dúrásà tá a gbé kalẹ̀ tó ń kọ́ wọn lárọ̀bíyà wọ́n kọ́ wọn tawhid wọ́n kọ́ wọn ní hadith wọ́n kọ́ wọn ní fíkìwù pé so àwọn nǹkan yìí láti jẹ́ pé ká mọ àwọn basics ẹ̀sìn wa kó wọ́n yẹ pé a kàn mọ́ gbọ́ pé Allahu Akbar àwọn àfáà kan mọ́ sọ̀rọ̀ lásán àwa náà ó mọ àwa náà ò lè fi kọ́ yàn níta mọ ẹ̀sìn lé lórí nìyẹn ká tún àníyàn wa ṣe lórí àwọn kìnnì ká sì máa gbé yẹ̀wò káwa náà sì máa tún fi kọ́ àwọn èèyàn lórí kẹ́sìn Ọlọ́run gbà máa lókè pàápàá jùlọ láyé lẹ́ni tí irọ́ àti ẹ̀tàn tó ti káyé táwọn èèyàn ń sọ̀sọkúsọ tí wọ́n ń tú ìtukùtù bí ọ̀rọ̀ Ọlọ́run láti fi lè bá a lo ìfẹ́ inú tiwọn àbí láti fi gbà sọ àwọn èèyàn nù àbí láti máa fi rí àwọn èèyàn jẹ ló jẹ́ pé dandan ni fẹ́mi àti ẹ̀ náà ká wá ìmọ̀ yẹn Ànábì ní talabul ilmi faridatun ala kulli muslimin gbogbo mùsùlùmí ìyẹn ti kọ́kùnrin àtòbìnrin sínú àwọn tó fi mùsùlùmí àti mùsùlùmí àti tó àfikún nìyẹn tó yìí dáre àdéhùn ẹlẹ́sẹ̀ ńlẹ̀ dédú kí ni ala kulli mùsùlùmí léyìí tí àwọn afa sọ tó eléyìí nígbà tá a ti mọ̀ pọ́nà yẹn nìyẹn ọ̀nà yẹn ní káwá jíjẹ káwá mímu náà àmọ́ ìmọ̀ náà ìmọ̀ ẹ̀sìn agbọ́dọ̀ fi síbẹ̀ sókè yẹn ó sì fi payọ̀ Ọlọ́run kún Ọlọ́run kò ṣe Ọlọ́run fún wa. Amin jazakallahu khairan sheikh so inshallah a máa pajú ètò subhanaka wa bihamdika wa nashhadu an la ilaha illa ant wa astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.